your mumba in Boba sing any your mumba in Boba sing Bangbe kí ni ó wà lọ́jà wọ́n béèrè wèrè lọ́wọ́ mi. Dáhùn wá lọ sókó tó rè lọ́jà lókòtò gẹ́gẹ́. Kàmọ́ ṣé nǹkan mọ̀ sí ọ kí ni o gbé síbí. Kí la gbé lọ́wọ́. Sọ ọmọ pé wájú ọkọ ọlọ́kọ̀ ni. Kí ni fi ṣe yàn. Ayé ń dààmú ẹ. Tọ́jú àwọn kan yóò fọ kíláàsì ó kíláàsì ni. Ẹ bá fọ àwọn ẹbí yín ọ̀sán owó sọ fẹ́ ta àbọ̀ ọ̀ta kí n gbowó mi lọ́wọ́ rẹ̀. Ó ṣe àgbòwò ṣèbí tá a fẹ́ tajà máa lọ bò mí àkàmọ́. Àbí kọ́kọ́ dán wò lójú ẹ. Kàmọ́ mọ̀ ṣe wèrè. Ọkọ yẹ. Tí bàbá yẹn ò sí ra kẹ̀kẹ́. Kàmọ́ dúró. Kàmọ́ gbèsè ní èmi ò sí bẹ́ẹ̀ o. Èmi ò sí bẹ́ẹ̀ o. Kàmọ́ ṣé kí mi náà ta tèmi. Bọ́ọ̀ bá tá máa gbowó mi ní. Mo bí ọ̀dà. Ṣé kí n sí bẹ́ẹ̀ o. Kàmọ́ n sí bẹ́ẹ̀ o. N bọ̀ wá lọ wà. Kàmọ́ n sí bẹ́ẹ̀ o. Ó lọ. Ṣé kí n tó ta lé náà. Tó tà mí. Kàmọ́ ìwọ ló ní a máa ta. Èyí gbowó mi ní ìṣe. Gbowó lórí bó a pinwó ni kì í ṣe kó gbowó rẹ̀. A jọ pinwó ni. Kàmọ́ ní ta n sí bẹ́ẹ̀. Orí ọ̀tá. Ọba ni ṣe bọ́ọ̀dì láti ṣe. Ọdúnkù díẹ̀ kan bá. Ọdúnkù díẹ̀ kan bá. Mọ́tò mi. Yes, mọ́tò mi. Wọ́n kọ́ wọ́n ẹ̀ ṣe é. Wọ́n ẹ̀ yẹ wọ́n ẹ̀ ṣe é. Wọ́n ẹ̀ ṣe é. Asoma bí sùn. Mọ́tò mi náà. Àwọn tó ń wẹ̀. Sọ́ọ́ni. Kama. Wọ́n àbí yẹ. Wọ́n bí yẹ. Wọ́n bí yẹ. Wọ́n yẹ. Wọ́n yé sí. Ilẹ̀. Mo rẹ̀ gbọ́ bẹ́ẹ̀ kàmọ́ bẹ́ẹ̀ kọ́kọ́. Ọgbà yé sí ọ. Ládùúgbò yìí àwọn kan ìlú ìkànnì oṣù bẹ́ẹ̀ ọ̀sán fún wọn lẹ̀ wọ́n ti kó Òkò ọlọ́pàá ni mo fà fún gíláàsì ẹ̀tẹ́lẹ̀. Báyìí ṣe wà tẹ́bà tó bá ta wà ṣe wà tí yẹ wà ọlọ́pàá ń ṣe àbúrú. Gbogbo ẹ̀mí inú mi wọ́n yọ yàtọ̀ Ọlọ́run mi. Ìwọ ló mú mi la iná kọjá tó sì mú mi gòkè kí ni bá fi fún ọ. La iná kọjá. Dẹ́sẹ̀. Mo mọ̀ lánà kọjá Olúwo ṣé o. Kí ni ó wá ṣe mí? Èmi Àṣàbí. Tí n ò nílé wájú bá rẹ̀ òye. Ọ̀run ohun ayé kún fún ògo rẹ̀. Ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ ń kéde ògo rẹ̀. Kí ni wọ́n wá ṣe mí? Èmi Àṣàbí. Tí n ò nílé wájú bá rẹ̀ òye. Ẹ gbà lùlù yìí ẹ tí ì mọ̀ kankan.
èmi Àṣàbí ọmọ tí ọ̀wẹ̀ ti ń dán abẹ́rẹ́ ráwọ̀ mi ṣé ìrọ̀rùn mi ni ẹ̀rí pàǹpà ìfojú yín ká èèmọ̀ nílùú yìí ẹni tí ò bá tẹríba fún ẹni tí ò bá gbà fún mi àwọn asínwín dédé èmi Àṣàbí ọmọge tí ń dán nígbà gbogbo ó ṣé o bàbá mi ìmọ̀ yan fadánù ọlá láàrẹ̀ ó ṣé o ó ṣé ọlọ́run mi. ó kọjá òye ẹ̀dá ó kọjá òye ẹ̀dá láyé ayé yìí kò máa sẹ́ni tó yé àwọn tó kú yé. kí ló dé bọ́tà kí ló dé oṣù yìí elétí di èèyàn báyìí nísìnyí kọ́ la sọ pé kò máa sí ìbá mọ́ ni. mo ní ká sórí ẹ jí ni mo ní ká ó sí èrè ni. òun wá wàhálà mi o a ní bad luck ló jẹ́ fọ́kọ mi òun wá wàhálà o. mo ní ká sórí ẹ dàrú kí ló ń wọ́ọ́rẹ́ tó ṣe wọ́n náà wọ́n ní òsì. orí bàbá ẹ̀ dàrú. kò ní dáa fún bàbá ńlá fún bàbá ẹ lọ́nà ọ̀run. a ní o má wà bímọ. kémi má wà bímọ. má wà bímọ wàhálà ẹ̀ pọ̀ bad luck ló jẹ́ bad luck títorí kò ń bọ́kọ mi rìn kò sí àṣeyọrí kankan láàrin méjèèjì ṣé dandan ni. ara rí ọ̀yà tọ́sà àfi jẹnẹrétọ̀ táìgà. ó ní wọ bí o. n ò bí ọ̀dà. alọ́ ò ní wọ bí. n ò bí ọ̀dà ilé tí mo ti wọ̀kà. ó lọ́rọ̀ ọgbọ́n ni. mo má kọ rẹ. bóòni wọ́n jà rí jásá ẹ̀ sọ nǹkan tí mo bá wà. Kàmọ́. ebo olóòní débi wọn ni. tí bá ní mò ní wá bí mo sọ pé ogun bàbá mi ó jò tẹ́lẹ̀ kò sì jò mọ́ kò sì bàbá ńlá alágbá àti ìmúyàn tí bá ní mò ní wá gbọ́n tí mo sì tó padà wá èyí ṣe ìwọ lọ fẹ́ sọ fún. in that case ọmọ àlè ni ọ máa bá tiẹ̀ lọ jẹ́mi náà máa bá tèmi àjọṣepọ̀ wa kò bí nǹkan gidi tó yọ ní ìsìn ìrora máa lọ jẹ́jẹ́ kémi náà máa lọ ládùúgbò jàtà àtijọ́ lérí pàní ríra wa mọ́ kí ló tún wá ṣe. mo fi sórí ẹyí ni òròbí ìdòrí tó wá ń gẹ̀ẹ́sì obìnrin sórí ẹyí ni wá mo fẹ́ sọ tí ó sì gbèsè ayé rẹ láǹfààní mo fẹ́ sọ fún ọ. mo rò bó ya wèrè sa sórí ẹ burú ni sórí burúkú ni ẹ mo ní o má débì mọ́. ọ̀nà owó lọ o wèrè ọjà. owó wèrè wo ló ń lọ láti jẹ́ òòló ńlá. ọjọ́ tiẹ̀ náà kọ́. gbogbo iná láàárẹ̀ ẹ̀yìn rẹ̀ kò sí nǹkan ibi tẹ́jọ́ ṣe. eléyìí sí ọ̀rọ̀ yẹ̀bùyẹ̀bù. gbọ́rù yóò báyìí etí ìdí ọ̀nà báyìí ni. farabalẹ̀ èló ní ẹ̀ náà fẹ́ sọ. kí ni tí òní tó fẹ́ tà tó. kí wá lọ́rọ̀ owó tó la fẹ́ sọ. ẹ̀rọ yọ owó mo ṣe kún bí nígbà tí mi àti ẹjọ́ fàtálẹ̀ kan lọ tí mò ń lọ báyìí wọn ní kí n gbọdọ̀ aṣáájú alágànnà. o tún fẹ́ lọ jẹ bọ́. wọ́n parọ́ lóòótọ́ ọ̀rọ̀ ẹbọ mo bá lọ àmọ́ tí mo wá tó rí ń bẹ̀ kó tó yọ owó jọ ọ̀rọ̀ ẹbọ mọ́. tó bá fẹ́ sọ̀rọ̀ mọ́ go straight ẹjọ́ ló jẹ́ kó gbó báyìí ọmọ kékeré ni ọ ẹjọ́ bá tiẹ̀ jẹ́ o. ọ̀dà òbí rò pé mo ṣe ń lọ báyìí. kí ló ṣẹlẹ̀. mo rò bọ́ ya wèrè èwo ni ẹ pè ọ́ sí. mo rí àwọn méjèèjì ni kì í ṣe ọ̀rọ̀ owó ti wá farabalẹ̀ ìdájọ́ kan sí ara àbí ẹ̀yìn àgbàdo lóko owó ti dé o bá ti wá sọ̀dọ̀ owó ṣùgbọ́n wàhálà tó ara bẹ̀rẹ̀ pé mo ṣe lọ méjèèjì náà báyìí ọmọ ẹ̀kọ́ tí a mọ̀ ẹ́ ẹ lé ẹ mo mérè ni wọ́n lé mi gbọ́n wọn mọ̀ pé bí mo wá wọ́n sà lé mi ni. wọ́n lé ọ débi. wọ́n lé mi ni. lé. ìwọ mo ní ká sẹ́wọ̀n. wájà ni mo fọ àti ìyanjú. ìwọ àní àti ìyanjú. mo fún ó sì lọ́rọ̀ tí mo fẹ́ sọ fún àti ìparí mo fún. Kamo Belemure 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 ogbona. kábíyèsí ẹ káàbọ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kábíyèsí. kò sí kankan ṣe báwọn òpònà ayírádà tá a kó dání akọ́dà yìí ni bá a ṣe ń báṣẹ lọ kódà àti parí iṣẹ́ ká tó gbọ́ pé ẹbọ ti fín ẹbọ ti gbà ẹbọ ti dájú lé ọ̀run láì mẹ́rin tó sọ̀rọ̀. bíi ti báwo àárín àwọn méjèèjì náà ló máa wà ta ló sọ̀rọ̀ nu yín ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ta ló sọ̀rọ̀ nu yín. kábíyèsí ọba aláyé àfiyèsí o ẹ wò ó lákọ̀ọ́kọ́ náà mo kí n kú oríire ẹ rí wọ́n ní bí Sunday ọba ti rí sátidé láti mọ̀. bẹ́ẹ̀ni. kí ni nílẹ̀ yìí
baálẹ̀ là jẹ́ ẹ̀yin lọ́ba àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ joyè ńlẹ̀ yìí tẹ́ jọba kí lẹ wá dórí oyè sí nǹkan mèremère bá bẹ̀rẹ̀ sí wọnú ìlú. àwọ̀ àárí agùnbánirọ̀ rí bàbá tiẹ̀ rí ojú ọ̀nà láti pàdé wọn. bẹ́ẹ̀ni. ẹ wá dórí oyè agùnbánirọ̀ wá wọ̀lú yìí wá wọ́n tún wá wọnú ààfin àwa kìíní yìí tí wọ́n á jókòó à ń bá wọn yọ fọ́tò ẹ wo ọba ní ìgbà yín dà ìgbà yín dà ìgbà yín dà. kábíyèsí o. Akin kábíyèsí o. ọpẹ́. ẹ má bínú kábíyèsí. jókòó. ẹ ṣe. ní àná tẹ́ ẹ pè mí mo ń try láti ṣàlàyé fún yín pé a wà on official assignment and bí a ṣe ń bọ̀ láàárọ̀ yìí mi ò tí ì dé ọ́fíìsì ibi ni mò ń bọ̀ tààrà. Akin má sọ fún mi pé gbogbo nǹkan tí mo bẹ́ẹ̀ sọ lórí fóònù o understand o dẹ̀ pàkíyèsí mi sí kó o bí mi kí n ṣàlàyé bẹ́tà so ọmọ tí mo fẹ́ kó o lọ mú o tẹ̀ tí ì lọ bẹ̀ rárá. ẹ má bínú kábíyèsí gbogbo bí ẹ ṣe ń ṣe àlàyé yẹn fún mi ní àná mi ò gbọ́ yín dáadáa ìdí nìyẹn tí mo fi decide pé kí n kúkú wá sí palace directly kí n wá gbọ́ yín clearly. èmi tí mo pè é tí mo ṣàlàyé nǹkan tó tóbi tí ò bá yẹ wá ti bí mi kí lorúkọ ọmọ jákujàku yìí náà. Kamo ní kábíyèsí. Listen Akin listen to me and listen good. mo fẹ́ kó o lọ sí àdúgbò àwọn Kamo wo bí ní àsìkò yìí gbogbo nǹkan ti yàtọ̀ o ìgbà kan tá à ń jẹ baálẹ̀ nínú ìlú yìí òun ní ídíọ̀tì kan á wùwà bó ṣe wù tá a máa fọwọ́ ra lórí lásìkò yìí tá a ti ń dádé tá a ti di ọba wo bí ẹni tó bá ṣẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé ìlú tọ́ba àti ìjòyè wà èèyàn gbọ́dọ̀ ṣe just anyhow kó wà bó ṣe wù. now listen wàá lọ sádùúgbò wọn ọmọ yẹn mo fẹ́ kó wà lákàtà yín títí tí màá fi ronú àrà tí mo fẹ́ fi dá. kábíyèsí o ẹ má bínú bàbá Kamo èwo ni bàbá ń wí ń bẹ̀. ṣáà ní Kamo méjì ni. kí gbogbo òlú ó sì bá ní níbi tá a ti ń ṣe tí ọ̀dà ó yájú kí Kamo bá ní níbi nǹkan rí lọ́wọ́ àìsó sà lójú ọ̀fọ́n Belemure Kamo. kábíyèsí Kamo kan ìlú yìí kan wà ní. kábíyèsí èmi ò bá dà lábàá pé ó bá ṣe lórí ọ̀rọ̀ Kamo Belemure ni kábíyèsí ẹ̀yà jẹ́ àfìyà ẹ dákun àbí. ìyálóde padà ẹ̀yin olóyè ẹ wo bí àṣẹ lọ́ba pa ọba kan ìdábàá ọ̀rọ̀ tó kábíyèsí bá sì sọ kò ní padà sí lẹ́nu. Akin kábíyèsí ní tí mo fi ò ṣe ni. ń sọ̀rọ̀ kábíyèsí ẹ ṣeun ẹ̀yin olóyè ẹ kú jókòó ọ̀dà o. tó bá láṣẹ o. kábíyèsí o kábíyèsí. a ní kò ìwọlé ta tó nù kò ìwọlé fẹ́. ẹ kú lé. Kamo níbo ló lọ níbo ló ti ń bọ̀ wo yàgò tó wọlé níbo ló yà sí. mo ń bí ẹ nì àwọn wo ló bá jáde. gbogbo òbéèrè tẹ bí mi léèrè èwo gan lẹ fẹ́ kí n dáhùn sí gan ní pàtó ibo mo lọ ibo mo ti ń bọ̀ kéré tí ń wà lílá dáhùn kéré tán wá mi kiri. gbogbo ẹ ni kò dáhùn sí kí ni dé tán wá ẹ níbo ló sùn. wọ́n máa wá mi ni wọ́n máa wá mi ni òkìkí ọlá lẹ bí òkìkí ọlá lẹ bí. Kamo má. bó o dẹ̀ ṣe ń dà mí láàmú ọmọ àṣejù bẹ́ẹ̀ lọ fún ẹ o wàláì wàá kẹsàn-án wàá kẹsàn-án tó ṣe fún mi. ṣé ọmọ pọ́n ti fi mí ṣẹ̀sín ládùúgbò tó gbogbo wọn pariwo Kamo 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 ń wá Kamo ń wá Kamo kí ló ṣe ọ̀ràn wo ló dá. nǹkan ní í ṣe wọ́n dídé tí mo dé láàárọ̀ ẹ̀ ní ìtọ́ ẹ káàbọ̀ o ṣé dáadáa ló dé o ìpìlẹ̀ tó fi ń kí mi. èmi á sọ fún ẹ pé kó káàbọ̀ ọkọ mi
ṣé torí mi tí ìwà nǹkan ti máa fi ṣán ẹ lórí wo mo ti máa ṣe fún ẹ. sórí àfọ́kù gíláàsì máa fi kọ ẹ lórí báyìí ẹ̀jẹ̀ ààbò ẹ̀. kò tọ́jú mi kí lẹ ṣe jàre ẹjọ́ kan yóò jẹun. kí ni mo sì. àwọn kan bímọ ń bẹ̀rẹ̀ tí mo rí tán yọ bí ọmọ ilẹ̀ bóyá kò lọ mú kó jẹ́. àbí. ṣé ibi ọmọ jẹ́ bíi búrẹ́dì àtẹ̀wà. ṣé ńgbà tó lọ tí mi mọ bí tó lọ tó rìn lọ bí orítọ́ ṣọ́ngi ó wá fẹ́ wá nu ilé wa jẹ sórí kì í ṣẹ́jú ẹ̀. kò sí láburú bẹ́ẹ̀ yọ̀bá lè ṣètò oúnjẹ àwọn kan ń bẹ tán wá ru wa kò sí láburú mo ti lọ padà. Kamo wá padà wá. kò lè tó báwọn yọ̀bá sóúnjẹ lọ́dọ̀ yín yóò sì lọ́dọ̀ ìyá mi àwọn kan ń bẹ lọ́nkàn bírù mi tọ́lọ́ wá jàjà fún ní ọmọ òkìkí ọlálẹ̀ ń wò yẹ ẹ̀pọ́n mi lé ní torí pé inú ilé lajọ́ ń gbé inú ilé lajọ́ ń sùn àwọn kan bẹ lọ́nkàn bírù mi ọmọ tán fi tọrọ ọmọ. ká ní bẹ̀bẹ̀ kò rí wẹ̀. kò sí lábọ̀ àbí káwọn parú ẹ̀ sọnù. tí wàá máa lọ. má lọ jókòó ẹ̀gúsí kan wà tí mo sè. ẹ̀pẹ́ bá ń bá máa gbóná ẹjọ́ gbóná dáadáa o. ṣé pé kí n tún gbómi kaná kí n tẹ̀bà fún ẹ̀ka mi. bí mo ṣe gbà ọ̀rẹ́ mi débi pé lẹ́yìn pé kí n jẹun kọ́wọ́ mi ó bókèlè kí n sì fi rán ọbẹ̀ nìkan ni tí mo lè ṣe. o ṣe bí so pé ni. ṣe kankan. ó dẹ̀ rẹ̀ ẹ́. ọ̀rẹ́ mi ò bí. o mọ̀ gbà tó ti kúrò nílé. ọ̀rẹ́ mi látànà. ọ̀rẹ́ mi. gbé kí ni stóòfù jáde. ọ̀dà ẹ jèrè ọmọ. àwọn gàrí ọ̀ngàn ọ̀kan mọ́. sọdí kẹ̀kẹ́ àwọn ọbú tí wọ́n jù ti àlọ́ ládùúgbò ó dáa kéèyàn gbé wèrè orí. ìdí abájá édé ayé àwọn ọ̀pá àjẹmú àdìgún ayé òní fàájì ìyá. olómi wá sí mọ́tò àbẹ́rẹ́ ní tó ní jáde láyé mọ́ wọ́n máa ń wà rán jágbàjágbá ráhùn ẹ dákun ẹ má jẹ́ kó ká mọ́ yín lọ́wọ́. Kamo dákun jóná so ògbésù mi ni ṣé èmi ló fi ń kọ́rọ̀ sọ so ọmọ ẹgbẹ́ àdàbà ń pògèdè yóò ṣe fi gbẹ́ ẹlé ògbọ́ so ọmọ ẹgbẹ́ títí tẹ́ ẹlé tiri ó kọ́kọ́ fẹ́ wọlé lọ kó tó lọ lè mọ́rọ̀ wá padà nù lé ni so ti yá wèrè mọ́ tilẹ̀ ni so ọmọ bí mo ṣe jẹ́ nù lé ni so ọmọ ẹgbẹ́ lórí ẹbí nù lé ni ni ó ń sí èrè ni kó tó sórí bí àdògán bọ̀ọ̀lì ó yá wèrè ni. ènìyàn gán lè su. wọ́n gángan lè su. ìrìndẹ́ rí mi ń ọjọ́ láàárọ̀ yẹ̀ bọ́ àti jẹ́ látọ̀ bá ń wò jésù lójú yín. dákùnjọ́nà tí a bá tiẹ̀ wá ránṣẹ́ pé lọ ṣàlẹ́ǹjì olórí ẹbí o tó wàá mọ̀ọ́sẹ́ jẹ́ ṣé kò yẹ kí wò ó ronú pé ẹni tó fẹ́ lọ ṣàlẹ́ǹjì bàbá wèrè lòun náà tó bá lọ sí èrè rí èmi gan pẹ́ láàrò. olórí ibú àbò olórí ẹbí àbí kí náà gbé. lórí ẹbí inú ilé yìí. olórí ẹbí fáwọn àwọn aráalé wa nù bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn àwọn ìyá mi lẹ nítumọ̀ lójú wọn láyéláyé ẹ̀yìn sọ yìí láti sọ ẹ má tẹnu bá àwọn ẹbí ìyá mi mọ́ o ẹ má tẹnu bá àwọn ẹbí ìyá mi mọ́ o àwọn tó tiẹ̀ pẹ̀lú olórí ẹbí gan kí ni nǹkan rẹ kan tẹ́ ẹ ṣe rí láyé gan tẹ́ ẹ fi dìsáàbù kan máa pè lórí ẹbí. lẹ́mi o rí gbogbo progressive tí mo ti ṣe ilé ayé o tí rí. mo rí. o lè dá nǹkan kan mọ̀ kò lè yí ọ ṣé nígbà tí wọ́n fẹ́ lakọ́tà ládùúgbò ṣé wọ́n ló bá wọn lakọ́tà ṣé nígbà tí wọ́n fẹ́ kó sálángá mẹ́rin tí ó kún táwọn èèyàn rí bí sùn sí mọ́ ṣé wọ́n ló bá wọn kó gbogbo àwọn eléyìí kì í ṣe àṣeyọrí àbí wọ́n ń dárúkọ mi káàkiri pé ọpẹ́lọpẹ́ olórí ẹbí ló kó àwọn yọ tí gbogbo achievement yẹn tó fi wọnú àdúgbò ìwọ ló lọ mú mọ́tò tí ń kó gbẹ ìwọ ló lọ mú wá. ẹ sà ẹ ṣe nǹkan rí kankan láyé ìgbà tẹ́ ẹ wà lẹ yá ẹ rí nǹkan rí kankan yá ìgbà ẹ wà lẹ fà gẹ ẹ rí nǹkan rí kankan fà mọ́ra ńgbà ẹ wà fọnà fọ sùn sílẹ̀ fọnà tó bá tẹ gbàgbé su ẹ̀yin táyé yín ò ní ìtumọ̀ ṣé ó lè dáa fún yín láyé kó jẹ́ kó dáa fún ayé yín ní ìtumọ̀ kẹ́ ẹ wà ń bí ẹ wà yìí àjọ ń pé bí gbé ni o ẹ mọ láṣìírí lọ́wọ́ yẹ iná láṣìírí lọ́wọ́ mi àjọ nítumọ̀ kan ti rẹ̀. wàá gbọ́ sórí mo fẹ́ sọ nǹkan kan fún ọ sí sórí láti òní lọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o àwọn tó sọ ẹgbẹ́ àwọn ṣe ọba tí wọ́n wálé tó ń sọ dáadáa tó ń sọ wọn ọwọ́ ò tí tó tẹ̀ ọ ni sórí ìgbà tí wọ́n bá fi bù ọ́ sí fún báyìí tí wọ́n gbé ọ lọ sórí kéjì ẹ̀ ń bẹ́ẹ̀ oṣù mẹ́fà péré wọ́n fún. àwọn kan wà tó jẹ́ pé 14 days náà tiẹ̀ fáwọn wọn ò lè ṣe wọ́n padà fi ṣiṣẹ́ ìgboro ni àwọn kan wà 21 years náà fún wọn ìwọ tán bá ká ọmú báyìí àlọ lámìlámì láàrin òní wálé mọ ibẹ̀ ló kù sí. ẹni bá ro kúrò mí yọ fún ọmọ rọpò ènìyàn tó. tèmi bá ro kúrò wọ máa lọ máa padà wá máa sọ fún yín pé kí ọkùnrin kó tó àtọrìn kóbìnrin kó tó àtọrìn ẹnìkan ó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn. mo pa ìlú fún ọ. olùdókòwò àwọn olóyè abí ìwèrè.
bá tiẹ̀ pèèyàn lábì fún ràdàràdà ó máa ń pa á mọ́ ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lórí ẹbí òun ti pọ̀ ó pọ̀ jù tó bá yẹ pé èèyàn kan ló sọ ní àdẹ̀mọ̀ yín èèlò ẹ̀ lọ́kọ ẹ̀ mọ́ ni. gbogbo nǹkan tí mo sọ pátápátá lẹ gbọ́. mo gbọ́. ẹ mú etí yín ẹ wá mú sípà gbúlẹ̀ fi lè má ra gẹ̀rẹ́. bẹ́ẹ̀ni. sọ́ọ́dà àbọ̀kọ̀ rẹ ṣe fi ọ́ lẹ́sìn kọ́ mọ́ padà bọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ bá dé lálẹ́ kó tó para dé kí n ti filẹ̀ kẹ̀kọ́ lẹ́kẹ̀ẹ́dì rẹ. ẹ jọ ṣé ẹyin lẹ́ filẹ̀ kẹ́ sí tìmí tẹ́lẹ̀. tí n bá kó ìfàdí fún ọ wá sí lẹ́kẹ̀ sórí ẹ jí ni. ẹ wọ ẹyin lẹ́wọ̀ ẹ kó ṣì dànù. ó dàbí kílọ̀sì ọ̀kadà tó kán lójú ọ̀nà. onírun bú ọ̀sẹ̀ ẹnu bí ẹnu ẹyẹ wò ó jẹ búkú yà ẹ̀ṣẹ́ bíi tiẹ̀ wá ní bí òṣò lórí ibú tán pé àwọn olórí ẹbí ká máa sọ̀rọ̀ ẹbí kó máa dá sí. kábíyèsí ẹ máa ti sọ mí sínú òkùnkùn ìbẹ̀rẹ̀ plans wa ni mo mọ̀ mi ò mọ̀ bí tá a gbé dé dúró báyìí mọ́ o àbí ṣé ẹnu ara àta ni màá ti máa lọ find out pé kí ló ṣẹlẹ̀ o báwo ló ṣe lọ o láti ìgbà tí ẹ̀yin àtàbọ̀ rẹ̀ ti dé ẹ bá mi sọ nǹkan kan kò sẹ́ni tó bá mi sọ nǹkan kan náà yìí méjèèjì ṣó bọ́ sí ni o ṣé kò bọ́ sí ni o kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ gangan pàtó ẹ sọ fún mi tí ó bá yẹ pé kò bọ́ sí ni ṣé bá a máa tún ṣe ni ṣe bí ẹnu kí mi lè tún lọ tún oúnjẹ sè ni kí ẹ̀ padà sọ́dọ̀ àṣàbí alágànnà. olórí kábíyèsí. ṣé kí n má tàn ẹ́ ibi tí ọ̀rọ̀ yìí yé ẹ dé ibi tó o mọ̀ dé ibẹ̀ lèmi náà mọ̀ dé gbogbo èyí tó kù àbọ̀ rẹ̀ nìkan ló yẹ. ṣé pé ẹ mọ̀ kọjá ibi tèmi náà mọ̀ dé. kò yé mi. tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ abọ́ rẹ̀ ló mọ gbogbo ẹ̀ ẹ jẹ́ ká rọ́yàn sí abọ́ rẹ̀ náà kó wá ṣàlàyé nǹkan tí ò yé wa fún wa náà. ó ga orí ọ̀rọ̀ kò fẹ́ yé mọ́ o. èwo ni ò yé ọnu ọ̀rọ̀ tó wà nílẹ̀. gbogbo ẹ̀ tí ń gbóná girigiri yìí náà ni. kí wàá ní òye ọ̀lẹ́. nígbà tá a gbéra láti ilé tá a láàfẹ́ lọ bá kábíyèsí sọ̀rọ̀ láàfin tí bàbá dìde fúyà tán bínú wọlé lọ sọ̀rọ̀ Kàmọ́ ń bá àwọn akọ́dà jà ni àbá àwọn akọ́dà ní bá Kàmọ́ jà lábá wa. ṣé ọ padà sáàfin ọlọmọ bá àwọn àga sọ̀rọ̀ torí èmi rẹ lájọ wà láàfin tí kábíyèsí fi aṣórí ìdúró tó wọlé lọ ṣé ká wá dúró ká máa bága sọ̀rọ̀ ni lókòsì. èyí ò bá wọn dákun ó yẹ kọ́rọ̀ yìí lè yíyọ torí ọ̀tún ọba ni ó kí ni tí ń bẹ láàrin kábíyèsí àti Kàmọ́. lókòsì ọ̀rọ̀ rẹ̀ á sì máa yà á lẹ́nu ńgbà mi. àjọ wọ ààfin ni àjọ pàdé àwọn agbèfọ́ba ni nítorí mo rí ntọ́ ọgbọ́n mo gbọ́ àbọ̀gbọ́ ntọ́ ọmọ mo mọ̀. wọn ò mọ kankan o n ò sì rí kankan tẹ́ fi hàn mí mo rí o. nǹkan ọmọ báwọn àga sọ̀rọ̀. bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó gbogbo ẹ̀ náà máa mọ̀ o. ó dà ìgbà yìí gan láti ẹ̀ wá mọ̀ àwọn ọlọ́pàá wa tí wọn ò ríṣẹ́ ṣe wọn ò ríṣẹ́ ṣe nígbà yìí gan wá wọn ò ríṣẹ́ ṣe àmọ́ bí wọ́n ṣe lágbára sí. wàhálà wà o tí mo fi ní pé kò sọ̀rọ̀ tá a lè máa sọ lọ. sọ́júdúmọ́ láyé tí ń bàjẹ́ sí tó fẹ́ yín jẹ bàtà bí ọmọ kòkó. wọ́n fẹ́ yọ ni. wọ́n fẹ́ yọ òsì náà ni nígbà máa fi délé lálẹ́ àná wàláhì ìyá mi níṣe ni oníṣẹ́ ọba ọ̀nà wa. nínú wa ṣe. wọ́n fẹ́ wá mú ara wọn láìsí mi ni. wọn ò bá rí ọmọ. orí ẹ dáàbò wọ́n rí mi mú mọ àwájú rẹ̀ ẹni tó wá yá mi lẹ́nu ẹni tí ó jí ìyá abẹ wọn náà fẹ́ mú ìyá mi gbà àwọn òrí mi wọn ní bàbá rà dàn káfó dẹ̀sẹ̀ bọ̀. òǹbẹ̀ wàá tẹ̀lé òbẹ̀rì jẹ́ẹ̀tì ìyá mi tó ìwọ náà mẹ́tò ní gíràn wọn ló lórí ẹbí ló wá dá ntọ́pọ̀ jù ẹ́ ń ṣe lórí ẹbí ń tọ́ka báyìí kí kàn gbà báyìí kàn gbà bí kàn gbà bí. ẹ̀yin ò tiẹ̀ ṣe wá ní láàrin inú ẹbí yín náà olórí ẹbí ní ló tó fẹ́ rà ọ́ lẹ̀ lọ́ fẹ́ mú ọ́ lẹ̀ fáwọn tí ó pa ọ́. ṣé nǹkan sọ ọpọlọ ẹ ni èmi tí mo fọ ọ̀lọ́ ẹ ni náà ibi tó wà dé dúró ní ìsìn ọ̀rọ̀ orí owó yìí tó bá délẹ̀ ní ìsìn báyìí ọ̀nà wo ló ṣòro pàgbà pin àti kí ni tí wọ́n fẹ́ fi tọ́jú ọ̀sẹ̀ sí. irú ìbéèrè olórí ibú ònà kí ni fowó ti ń bá pàṣẹ irọ́ ìfìlọ́mọ kó pẹ́nápù ni wọ́n wọ orí tí ń fowó mi ṣe ìwọ náà lówó tiẹ̀ fún nǹkan tó bá wù ọ́ má bí mi pa tèmi o. ṣé wọ́n lọ́pọlọ ni ṣebí mi náà máa ṣàtọ́ka àtàtọ́ náà ayé rẹ̀ bó ṣe. ọ̀gbẹ́ni ń bá lọ́mọ fi kólá fún kí lọ́kàn torí lórí pa bá ṣe pin
jẹ́ kémi mú 70 kí wò mú 30 ọlá pé ìwọ ló fi etí kó gan mo fi mú 30 ọ̀nì normal day kò yóò mú 20. sọ gbádùn. kò yé mi. sọ gbádùn sáásá rẹ yá sá. so sí èrè àbọ̀ lórí burúkú. ṣé wọ́n lọ bẹ́ẹ̀ mi rí ni ṣé bẹ́ẹ̀ mi mo rí. ẹ ṣé torí pé o ti gbó lo fi rò pé bóyá ọ̀nì náà sóyẹ kọ́ ọmọ pè mí ló kọ gan ni ebí ọkàn gbó lójú ní sójú mi lọ. ní ẹsẹ̀ ẹgbẹ́ rẹ. ọkàn rí lásán ni èmi ni mo mọ bí n ṣe gbé gbogbo ẹ̀gbà tí ó fi padà dùn òun sọ fún mi pé ẹ ó mú. ta lórí n tà ń sọ yìí. àlọ́ ọkàn rí ní èmi mo pèsè gbogbo yòókù sọ lẹ́mìí ni so ìwọ tó bẹ̀ o lè lọ bá wọn ni o lè fèsì tí mo fèsì. ọ̀dà ìwọ tó lẹ́mìí lọ fèsì ẹ̀ wọn ò bí ọ̀dà tí mo bá fún ọ lówó tá àdúgbò ẹ̀ nígbà fún tààtì. pẹ̀lú bó ṣe mọ́ sáré lówó fún mi mo rò bọ́ ya wèrè kágbà pé bóyá ojú ẹgbó sóò jù mí lọ ni tábà dálẹ̀ tábà tún sàtí máa ní òkè o káyọwọ́ lúlù ní ìsìn sóò lè lù mí ni sóò lè mú mi ni. n fún. kí ló sí ọ. ó ń ṣe èrè àbọ̀ ìjà wèrè tán ṣe pé ìjà fún orin. tán ṣe pé ìjà fún mi bó mo ní rẹ́kọ̀dù náà mo ní rẹ́kọ̀dù mo ti lù ọ bí ẹ̀mẹrin mo ti lù ọ kó tó di pa àwọ̀ skul mo lọ JS1 mo lọ JS2 nígbà tá a tó dé JS3 gan tá a fẹ́ ṣe mọ́ọ̀kì mo tún lọ mo ti lù ọ láìpẹ́ gan rí tí mo lọ títí ẹ fẹ́ bàjẹ́ tí yàrá rẹ ti ń rá bàbá káàkiri sódìgbà tí n bá lu ọ̀pá sọ fẹ́ kú sí lọ́rùn ni èèyàn ti lọ lẹ́ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ kí ló tún fẹ́ ẹ́. ọlọpọlọ tá a bá ti yọ tí kò tọ́ dàbí kẹ́ẹ̀gì omi kù màá náà bàjẹ́. àní yọkú náà ní fi lu ọ̀pá. ọ̀rọ̀ ọjà wà kọ́ ọ̀rọ̀ bá ṣe pín owó tó lórí burúkú ara rẹ ká sọ pé ńgbà tí èmi tí mo ṣe kòǹgì owó tí mo ṣe kòǹgì oríire ohun tó fẹ́ dọ́là tí wèrè rẹ tó ń fẹsẹ̀ tó ń fẹ́ tí sanwó rẹ ń jáde bíi kaṣọ nílùú tó a pé gbà tèmi ṣe kòǹgì owó kòǹgì ẹkún mo bá ṣe sọ́ọ̀sọ̀ pọ̀ fẹ́ bá mi kú. bó ló ṣe fi àpín. bó la ṣe pín 80-20 ni. kò sí wàhálà 20 tó bá fún mi èmi ò fi ra mọ́ ṣayénú àdúgbò ìwọ sì mọ́ lo 80 ẹnu sàárè kò jù bẹ́ẹ̀ lọ. òun kúrò mi. gbòòlò ní kú torí tí oríire ọba burú awé tó serious bíi first week of the month ayé ẹ fẹ́ bàjẹ́ ni. nígbà tá a rówó ńlá ẹ̀yin ará àdúgbò ẹ̀ máa gbáwò èèyàn ṣe máa ń ṣẹlẹ̀ o ẹ jẹ́ ń sọ ọ̀fẹ́ jẹ́ mi mẹ́bọ̀ ẹ máa wo àárín kíní. bó la ṣe pin. ó sábẹ̀ ká yé dìde mi àti ẹ. ìwọ nìkan wọ́n lè wọ́n kú tí wáyà rẹ kì í yà rẹ ti na pápá bora kò sí nǹkan tó kàn mí. àárín kankan igbó ti jẹ́ gbogbo kan ló máa mú kankan kí wọ́n ti dibi ọ̀rọ̀ owó ojú ọmọ rẹ̀ ó ní sùn. kí n yà pariwo ta. 80 by 20. wọ́n sáyé bá náà ọwọ́ àṣẹnu bí ìdérí àtẹ́kọ̀ orògbò ọkọ̀ lè jẹ́ máyé mọ̀rọ̀ bí wọ́n ṣépè fún ọ. ọ̀fẹ́ràn owó kọ̀ wèrè ọjà. kankan torí bẹ́ẹ̀ kan tí wàá gbé mi jáde nínú ilé ayé lé o ayé sì gbẹgẹ ṣé kìí ṣe pé láburú kan ṣẹlẹ̀ sá àbí kí ló ṣẹlẹ̀ gangan. ìyá sàkà mú bọ̀ o. torí ọ̀rọ̀ ọmọ agboolé yín kan ló jẹ́ kí n wá àmọ́ tí ẹ bá wò dáadáa ẹ rí i pé oríṣiríṣi nǹkan tí ò yẹ kó máa nawọ́ sí tí ò yẹ kó máa fà lẹ́sẹ̀ gbogbo ẹ̀ ló ń ṣe ẹ dẹ̀ wà ń bẹ̀ bá a ṣe gbọ́ a gbọ́ pé kan lára àwọn olórí ẹbí àbí nǹkan lẹ́yìn náà jẹ́ fún wọn. ṣé ìtorí ọ̀rọ̀ Kamo lẹ́sẹ̀ gbé mi jáde. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ Kamo wà yẹ kó lọ fáà tó bá òun ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ ẹ̀kọ́ tó ń tà ń lọ́ọ̀dà sí i lóòótọ́ Kamo ya wèrè ṣùgbọ́n tẹ́ bá ti ń pe Kamo ẹ mọ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ̀ pé ẹ mọ̀ mọ̀ pé pẹ̀lú agboolé mọ́ torí pé bẹ́ẹ̀ ṣe ń wo agboolé ṣe rí èmi gangan ti ká lára mi èmi lólórí ẹbí gbogbo ilé ṣe rí Kamo tẹ́ bá fẹ́ pè ẹ mọ̀ pè mọ́ inú agboolé Belemure ẹ mọ̀ pè mọ́ rárá ṣe rí Kamo sákálá ó dá wà kì í sì sọ ọmọ tèmi bẹ́ẹ̀ ṣe ń wo bẹ́ẹ̀ ni ṣe rí bàbá tó bí Kamo àti bàbá tó bí èmi bàbá kan náà ni àwọn sì ti àwọn ti kún tiyan bí ọmọ ló ṣe jẹ́ sí mi lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe ọmọ tèmi gangan àfi ara bí ó toró ya wèrè mọ́ mi lọ́wọ́ Kamo ní mọ́ kọ́ọ̀sì trọ́bù ní gbogbo àdúgbò yìí níjẹta yìí wọ́n ló sì lọ agbègbè kan ní ibi agbègbè Àgbẹ̀dẹ wọ́n ló lọ ọbẹ̀ wọn àtàwọn Tọ́lá wọ́n kóra wọn jọ láti mọ́ra wọn wọ́n ní lọ dà wọ́n tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń da wọn láàmú ìgbọ́n fẹ́ gbowó lẹ̀ ó sì jẹ́ pé Kamo la mọ́ bá bí wàá bú ẹ sọ fún mi. tí mo bá wá fẹ́ bá ní gbólóhùn báwo mo ṣe lè ṣe. síkín ṣe nǹkan kékeré lélẹ́yìn ṣé ẹ fẹ́ mú un sínkún ni kó sẹ́wọ̀n àbẹ́fẹ́ pa àbẹ́fẹ́ sún jẹ. rárá o ẹ̀wọ̀n ti pípa aláàfẹ́ báàyàn ní gbólóhùn ẹni pípa àpá mo fẹ́ bá lọ́rọ̀ pa. ẹ̀yin náà lè yóò kàn ná yín lówó ni
yóò ná yín ní 200,000 tẹ́ bá fẹ́ mú lásán èmi lèmi ò mọ bí mi ò ṣe dẹ tíráàpù fún tí ó sì kó síbẹ̀ tẹ́ sì gbà mú. olórí ẹbí mò ń jẹ yín tẹ́ ṣe ń pè mí mò ń jẹ. tẹ́ bá fẹ́ pa yóò ná yín 1 million. ẹ mọ̀ pé kú le the only problem ni pé èmi ò ní ló kó yẹn lọ́rùn ẹ yọwọ́ mi kó ń bẹ pé mi mo bá yín pa ẹ dà pa fúnra yín yóò ná yín 1 million. iṣẹ́ ìrògbò easy ni ó ṣeé ṣe lẹ́yìn òun mú fúnra yín. ó dà á lè dé. ọ̀gá ṣe fẹ́ lọ mú fúnra yín kí n máa bá tèmi lọ tó wá pé ẹ ní ọ̀rọ̀ gidi sọ. ó dà ẹ wọlé sí mọ́tò. mọ́tò. ẹ wọlé ṣé bá ti sọ̀rọ̀ owó. ẹ máa ṣeré kẹ́rù mi lọ kí n bára mi 174 èmi kọ́. kò tó yòó. Kalema. Kamo sì ń bí. Kamo sì ní báwo ṣe bọ́ọ̀rẹ̀ ọkọ ẹ̀ ni. Ṣébi ló ń gbé ni? Èmi ló bèrè lọ́ọ̀kú ṣébi ló ń gbé. Ó dà ọkọ ẹ̀ ń kọ́. Sí ilé. Ọkọ ẹ̀ náà sì. Ṣébi pẹ̀lú ẹ̀ ń jà ní múdíkà sórí ẹ̀ dàrú ni. Gbogbo ẹ̀ ń dà mí lóhùn gángan. Mo bèrè pọ́kọ ẹ̀ ń kọ́ òní ẹ̀ kò sílé. Ọmọ mi ń kọ́ ṣébi ló ń gbé. Ṣébi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ń gbà lójú ẹ̀ là tó di wèrè báyìí. Mo fún èmi ni o. Màámi kó o lọ náà ó wúwo wèrè kan náà wọ́n ṣépè fún ọ ni ẹ̀ka lẹ́wọ̀n àjàre. àwọn ènìyàn kó jọ mẹ́ta. jọ̀ọ́rẹ́ ń kọ́. ó ti pẹ́ tí mo ti rí oyin tí ì rí lónìí. ó ti pẹ́ tó ti rí bí ijọ́ mélòó. bí ìsá ti rí lónìí a sì sọ̀rọ̀. ẹ̀ǹtẹ̀ jìjọ́ rìn káàkiri ló pẹ́ tó ti rí. orí mi rí ńlẹ̀ ni mo ṣe wá wá. ìlé sọ pọ́jọ́ báyìí pàtó ṣùgbọ́n ó ti pẹ́ tèmi àti ẹ̀ ti sọ̀rọ̀. ọmọ òṣì tó pèlè múlíkàì tó bá rí bí ọmọ ìṣe bẹ̀rẹ̀ sí ní wọ́ mi ilẹ̀ tó ń bá mi sọ̀rọ̀ ẹni àwọ̀ ọmọ àlejájà àti ẹlẹ́nu wọ̀rà tó ẹ pé ìjọ ò la lọ tọrọ ẹ̀ ń bí ló ti wá di ìdàkudà má ní kí n má bínú ó yẹ kó gbé gbájú fún ni ó tún lọ́ọ̀ sí ń lé. àbóyá kò mọ̀ ní ẹkúlé mo gbà ẹ má bínú ó yá kúnlẹ̀ kó kí wọn ẹ má bínú. o lè bẹ̀ ṣó gbọ́. Máàmì ẹ má bínú. àbí wèrè lọ́mọ yìí ni. Máàmì ẹ má bínú ẹ̀yin náà fi wèrè lẹ́jàre. wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ẹ ti bọ́ kí n ṣe ìyàwó èèyàn kan nìyà. ẹ má bínú ṣé ń pa fún yín ni. ẹ dẹ̀ ní ọjọ́ òní tẹ̀ lọ tọrọ lọ́yẹ̀ mọ yáwó lọ yín lọ tọrọ owó ọmọ ni. ìgbà tá lọ tọrọ ẹ sẹ́yìn lẹ kówó lẹ̀ ni sẹ́yìn lẹ bí ni ọmọ èèyàn yẹn máa ń sọ̀rọ̀ sí ẹni ẹ má bínú sẹ́yìn bá ti ń sọ̀rọ̀ sí yín tí ọba wo bí tẹ wà ètò disrespect yín nù wọ́n sọ fún yín pé ẹ má bínú. ayọ̀ bàtà máa fi lù lẹ́nu. wọn bí yín rè kí ló ń ṣe yín ẹ calm down ẹ farabalẹ̀ níwájú ọ̀tá. ìyá kàmọ́. ìyá kàmọ́ kọ yóò sèyìn ni ẹ má múnú bí mi o ẹ má jẹ mọ́rò. wá wo wá jẹ pẹlẹbẹ ìyàwó. ìyá kàmọ́. tí bá dúró tì yín gan. má lù ẹ. ìyá kàmọ́ ṣé ebe yẹn ṣe mọ́ rí ló ṣe rí. ẹ lọ́wọ́ sórí kìtìkì báyìí ẹ súnmọ́ ẹ jẹ ìyá ẹ súnmọ́ eré lẹ́ẹ̀pẹ̀ ẹ súnmọ́ ẹ̀yẹ súnmọ́ iye oyin abẹ́ bá ń wá fọ́nẹ́rà káàkiri ṣé ṣe kọjá wájú ṣé bíi ni ẹ kó kíní kó bí ṣe ọmọ lórí burúkú tẹ wá bí rí kò pẹ́ mi. kò ní bẹ́tà fẹ́ wọlé lórí burúkú wa ẹ̀yin náà lè ń kọ́ kúkọ̀ lórí burúkú ò lè ṣe ara yín ẹnu ẹlẹ́wà yín àwọn oníyà. tẹ kó n fírèmù àbí ẹ rojọ́ pa lórí burúkú. ó bẹ́ẹ̀ ṣe tẹ́rí bẹ́ẹ̀ ṣe lọ tí má lẹ̀ ní délé ẹ lè má délé o. lù pa wàá padà pa ni olórí burúkú olóṣì. Oh, Jessica. Dayo, you're back. Yes, I am. How are you? I'm okay. Jessica, I told you about this hair, didn't I? I mean, look at the way you left your hair. I told you not to cut it in the first place. You insisted. The hair is like this because I've not baked. If I bake now, I'll wear my wig. You're always depending on wig. I told you not to cut this hair, didn't I? Please, Dayo. The hair is okay like this. I'll wear wig. Isn't that nice? It is not. Do anybody tell you it's nice? Dayo, please. It's okay, but where are you heading to? To fetch some water? Yeah, the tap is not running. Again? Yes. Oh. I can help you get the water if you don't mind. Okay. Thank you. I don't want to stress you at all. You're welcome. I won't stay too long.
Please. Just give me some few minutes. All right there. Bye-bye. How are you now smiling? Thank you. Bàbá ọkọ mi, mo wá bá yín ni. Ṣé mo látijọ́ yìí, mo ń dàrú ó dẹ̀ ń jẹ́ nǹkan tó ń bà mí lọ́kàn jẹ́ tó ń fi ọgbẹ́ sọ́kàn mi. Mo ń sun ẹkún, mo ń wò pé ta ni mo ṣe mi rí. Mo wá ní kí n wá bá yín bóyá ẹ̀yin ni mo ṣẹ̀. Tó bá ní ẹ̀ṣẹ̀ kankan tí mo ṣẹ̀ yín àbí wà kankan ni mo hù nígbà tẹ́gbọ́n yín wà nílé ayé tí mo fi ṣẹ̀ sí yín, mo fẹ́ bẹ̀ yín pé kẹjọ nítorí Ọlọ́run kẹdárí. Ẹ má dáwọ́ ọbẹ̀ tẹ́lẹ̀, ẹ má mú gbọ́rọ̀ yín. Torí pé bí Kamo ṣe ń ṣe kò tẹ́ mi lọ́rùn rárá. Mo ti rò sọ́tún rò sósì ta ló lè ṣe, ta ló lè gbọ́mọ mi ṣépè. Mo wá wò pé kó má lọ jẹ́ yín ni mo ṣẹ̀ àbí tí Kamo ti ṣì wá wù sí ni mo ṣe ní kí n wá bá yín kí n bẹ̀ yín pé kẹ́ jọ kẹ́ bá mi forí. Àní ẹ mọ̀ sí ìyọnu ṣẹ́rí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Elédùà ọba Aláwùrà ní fojú sunkún Kamo. Àmín. Ẹ sì jèrè Kamo pẹ́pẹ́pẹ́ Ọlọ́run sọ di ọmọ alálùbáríkà. Àmín àmín ìṣesà. Ẹni tó kú ti kú ó ti kú, ẹni tó kú ló kù. Kí Ọlọ́run ọba ọlọ́jọ́ òní kó dẹlẹ̀ fẹ́ gbọ́n mi. Kọ́lọ́run má jẹ́ kí ẹ̀yìn tó fi ilé ò bàjẹ́, iwájú tó dojúkọ kọ́lọ́run jẹ́ ó dáa. Ṣẹ́rí ẹ̀gbọ́n mi kí wọ́n tó kú ní tilẹ̀ tọ́lọ́run wọn ọ̀sẹ̀ mi o. Kamo náà sì ṣẹ̀ mi. Ṣùgbọ́n ìwọ gangan ti ká lára rẹ, ìyá Kamo, ìwọ ló ṣẹ̀ mi. Èmi? Bẹ́ẹ̀ ni. Bàbá ọkọ mi èmi. Máa gbọ́. Ká tiẹ̀ sọ pé àwọn ẹbí wa wọn ò lọ́pọlọ ńgbà tẹ́gbọ́n mi kú. Wọ́n wòye pé aláàtàn lèmi. Ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ sì wà ńlẹ̀ ńgbà tẹ́gbọ́n mi sì ti lọ. Ó yẹ kí wọ́n mú ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ kí wọ́n fà fún aláàtàn. Kálàtàn mọ̀ sí mọ̀ngárì kó mọ̀ jẹ́ tuẹ̀tuẹ̀. Wọn ò ṣe bẹ́ẹ̀. Èmi náà wá fojú ara mi wò báyìí pé n tó yẹni ló yẹni. Ó kún ọrùn òun ni ò yọ adìẹ. Ó sì tún yọ adìẹ ẹni tí ó fà á dání òun ni ò yẹ. Ìwọ ìyá Kamo gangan èmi ló yẹ kí n máa nà ọ́ sá sórí sá, kí n máa nà ọ́ sá sórùn, kí n máa fi ọ̀lẹ̀ mi kí n máa fi túkọ̀ rẹ wò. Tí eré bá dí gàgà tó dí gùgù tán téèyàn fẹ́ ta yín, téèyàn ò bá rí nǹkan kan mọ́ kí n mú àwọn mi kí n máa fi ta yín, kí n máa kí bọ gbogbo irun tó ti ta kókó kí n máa fi tú kí n tú kí gbogbo ó dà wà kójú àwọn méjèèjì ó wálẹ̀ wọ̀ kó wá di dàkíndà kájọ máa tú sí fúnra wa. Ẹ dúró bàbá ọkọ mi, ṣé bàbá ní ni? Ìyẹn ṣe bàbá. Nígbà tẹ́ fẹ́ sọ ẹnu dọ́kọ́ àbí clipper ń sin ẹ fẹ́ máa fi járun tó ta kókó oúnjẹ ń bí yín. Sórí àwọn clipper tí à ń lò láyé ìgbà kan tí mo ṣe lórí bẹ́ẹ̀ ni àgbọ̀n mi yóò ṣe máa ṣe níbi irun àgbọ̀n mi ni yóò máa gẹrun tí ò bá wá rí gẹ nǹkan tí àwọn bọ̀ ni sọ àfi bí ìgbà tí àkókò fẹ́nu sọ́gi ìkà ìwà ranjú kankan ẹyẹ àdàbà mi yóò wá bá lóòlè báyìí yóò wá ranjú wọ́n yóò mọ rílé yóò mọ roko yóò mọ rílé á mọ̀ ṣe wàkúwàkú àjọmọ́ àbí kí n tiẹ̀ pọ̀n lẹ́yìn rẹ̀ tí n bá pọ̀n lẹ́yìn rẹ̀ bó ṣe ga tó kí n wá mọ̀ sí kí n mọ̀ sí kàrà kí n mọ̀ sí kòrò kí n mọ̀ sí kàrà kàjàkàjà. Alórí yín ti bàjẹ́ torí yín ò bá bàjẹ́ tó bá yẹ pé orí yín ò dáa tó bá yẹ pé àwọn tó ń ṣe yín wọn padà lẹ́yìn yín ni ẹlẹ́màdẹ́yẹ àdàbà wàláhì tẹ́ bá ń fògbà ẹ máa fi gẹ̀ẹ́sán lẹ̀ ní tí gbogbo gẹ̀yìn atúká ẹ̀rí pé lórí burúkú èèyàn ní owó mi títí ìwọ táyé ẹ ti bàjẹ́ ìwọ ní kí ìwọ máa fi yín tú kinní nísàlẹ̀ mi kí ìwọ máa dàkú ranjú níbo ló ti fẹ́ dà ẹni ṣoríire. Ó sì fojú sunkún Kamo. Irọ́ lẹ pa. Tí n bá ti lè la. Mo ti mẹ́ tó ń ṣe mí nísìn. Ó ti mọ̀. Aṣòkun yín ta máa dáná rẹpẹtẹ. Jájọkọ. Ayé yín ò ní dá. Jájọkọ. Ẹ kó sì lọ. Ní balẹ̀ ọlẹ́yìn báyìí tó pọ̀n mí. Pọ̀ yín kẹ lọ já ẹ máa lọ já kú ẹ máa mú mi kú ni. Ìmọ̀rànjú kàn lẹ́yìn rẹ̀ níbi tí bá ti pọ̀n lẹ́yìn rẹ̀ ó yàwó ọmọ tilẹ̀ kí ló ń gbé tó ń gbé. Ó wọ menopause láìpẹ́ ọjọ́ wọ́n dì ọ́ a nífẹ̀ẹ́ láfi ní ọmọ jóná mọ́lẹ̀ kí ló ń gbé tó ń gbé. Ṣé nítorí pé o pọ́n pé tó bá túlẹ̀ fún wa yóò pọ́n délẹ̀ àfi bí ọ̀lẹ̀ àfi bí ìgbà tí èèyàn ó bẹ̀ pẹ̀ nínú àbí watermelon nǹkan ń ṣe ọ́ sóò lè dájẹ́ ni
àbí ẹ̀gbọ́n mi rí jẹ tẹ́ ikú ìbá mo rí ibú tó bí fún ọ náà lẹ́jọ́ sòsì kí o. bẹ́ẹ̀ pé Ọlọ́run máa ṣàánú yìí. àbí. ọba jẹ́ lómi ní tó bá ń sọ tí n bá dánwò. àwọn gan mọ̀. ẹ kíá ẹkú àtijọ́ sàmọ́ra wọn rí. àwọn olóyè ìlú wa ni wọ́n jà kí ẹ báwọn ẹ mọ̀ ra. ẹ ǹlẹ́. ẹ má bínú ẹ̀yẹ mi ọ̀bẹ ẹ̀jú báà lọ ní. oyè mi. ẹ̀yin tèmi tẹ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mi ṣe mọ́ kíyàn. alóyè mi. Kámú àbí kí ló kọ rẹ. bàbá olóyè Kamo Belemure Mufu Adéòtí. òun àti Mufu ẹ wá sọ̀rọ̀ ayé di kanajágbọ́n sáàrin ìlú ẹ ń bá kábíyèsí ẹ ń wàhálà kábíyèsí èèyàn máa bá lùjà kọ́kọ́ jàre ni ọba la pè ọba lórí ohun gbogbo ni ọba lórí oṣù ọba lórí àjẹ gan kwa. ọba ló nílẹ̀ ọba ló nílé ọba ló ní ká tẹrùtẹrù. ẹ wo ìdẹ́bí ọkọ̀ sọ ni pé kẹ́ ẹ mọ́ forí ara yín gbé pé. wọ́n forí gbà wàhálà àwọn eléyìí pọ̀. kí ẹ ti ṣe tán àbọ̀lé. máa lọ ọ̀rọ̀ àwọn olóyè lẹ́sìn jáde máa lọ máa bọ̀ ìrọ̀ máa bọ̀ Mufu máa lọ Mufu máa lọ. ṣé mo sọ fún ọ wọn láwọn olóyè ìlú wa wọ́n ṣe jàgbàjàgbà ní oṣù láàfin wọn kàn láàfin lọ jókòó gbogbo orin òṣùpá tójú tẹ̀yìn wọn ti gbọ́ láti A to Z ṣùgbọ́n tó wà lórí gèè kọ́ bá wọn àbólóyè tó bá kọ́kọ́ fẹ́ wọlé yóò kọ́kọ́ ṣe bá àwọn kan tó láyé yọlẹ mi ṣe bá kékeré àwọn ẹlẹ́yẹ. mo ṣe bá gbá ẹlẹ́yẹ. àtúwá ní egungun lé mojú bá ọ̀sá ọjà mojú bá tó bá tún wá sọ lọ yóò tó kíwọ̀n ẹ̀yin ò wọlé ẹ̀kan wọlé ẹ̀gbẹ́wúrẹ́ yóò kágò yẹ mọ̀ pé yóò padà di kíni. ó padà mú so ni màá. àmọ́ àwa ní máwọn olóyè ìlú wa so. bàbá olóyè bẹ́ẹ̀ ṣe ń gbé lẹ́yìn kábíyèsí tó wá jẹ́ pẹ́yìn mọ àṣírí tí ń bẹ lọ́wọ́ tèmi àṣírí àtẹ̀rí máa jẹ́ mi nìṣó tí ń bẹ lọ́wọ́ mi. tí ń bẹ lọ́wọ́ rẹ bó tí ń bẹ lọ́wọ́ wa ṣé torí pé mo ti fún ọ́n fúlọ̀ pé kọ́ mọ sọ lọ. bàbá olóyè tẹ́ ẹ bá mọ ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ wa tí ẹ bá mọ àwọn ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ wa tó yẹ pé ó dá wa lójú ẹ wo olóyè mi ò ní lè rìn olóyè mi ò kó bàtà sórí. orí ẹ dá bàbá olóyè mi ò jẹ mọ́rò. dédé sọ́gàn kí ni sọ tó ṣe bẹ́ẹ̀ pé ọ̀lọ́lọ́ tó wà ọ̀rẹ́gun tó ọ̀rẹ́gun ẹ̀rí máa jẹ́ mi nìṣó ọwọ́ mi lọ́wọ́ àmọ́ sọ fún ọ. ẹsẹ̀ bẹ́ẹ̀ tó sọ fún mi náà ni. ẹsẹ̀ bẹ́ẹ̀ mi mo sọ fún ọ. ẹsẹ̀ bẹ́ẹ̀ tó sọ fún mi sọ ti ṣe ń jẹ ní ebó náà sí ni. bí bàbá ṣe ń jẹ o ti ń sọ bí ipa àjọ rí ni ọmọ ń parẹ mọ sọ ni. ṣé bẹ́ẹ̀ tó sọ tó ní orí kábíyèsí àti. kí ni aláṣọ tó wèrè ọjà tí mò ń sọ fún ọ ni pé kò ọmọ òní máa lanu lọ ní. ṣé bẹ́ẹ̀ tó sọ fún mi náà ni. nígbà ọmọ pọ̀ fi aṣọ kí wàá lọ sọ fún mi fún. bàbá olóyè sẹ́rí kábíyèsí ìwà wọn ọ̀dà ń tẹ̀sí ọ̀dà. ẹ wo mọ hùwà tí ìdílé ẹ̀yin méjèèjì ó fi parun lẹ̀ yìí. bẹ́ẹ̀ ni. àwọn eléyìí yóò parun. yóò wọn parun. bàbá olóyè sẹ́ẹ̀ ti sọ̀rọ̀ wọ ọ̀gá já lọ. ẹ wò pé mi ẹ̀ jẹ́ ẹgbẹ́ kí ni kí ló tí àwọn tó fọ́ fọ́ léèyàn lórí tán ṣe. fọ̀rọ̀ fọ wọn lẹ̀ a fún kábíyèsí àtẹ̀yìn olóyè a fún ní ọjọ́ 4. sọ́jọ́ 4 ti tó. a fún ọ lọ́jọ́ 4. ẹ̀yin ẹ lọ ààfin tá a bá dé pẹ̀lú ẹ̀rí ọwọ́ wa tá a bá kàn sọ kọ́tà nínú ẹ̀rí ọwọ́ wa ààfin ó ṣe gbó. ààfin ó bàjẹ́. tí ọ̀la ní. sẹ́rí bí a ń bá lọ yìí kábíyèsí wọn lè má fi ojú rí àpèrè mọ́ ìrandíran wọn lè má jọba mọ́. bẹ́ẹ̀ ni. olóyè mi yọkọ pòránù lu ṣẹbẹ́yìn sí ni ṣọ́ọ̀bù tí wọ́n ti ń gẹrun ṣọ́ọ̀bù bàbá yín ò jóná ẹ ní rí ọ̀kankan náà àwọn ọmọ yẹn lè mọ ẹ̀kan lé délé ká mọ̀ rìn ọmọ já lọ wo ibi mọ̀ fẹ́ gbà torí inú bí mi ò fẹ́ gbọ́ láti àdájọ́ ọ̀rọ̀ lè ká wa rà kò sí kábíyèsí ọ̀padà bí àwa ni àwa tá a lẹ́rìí lọ́wọ́. ṣọ́ọ̀bù yóò jóná. ìwà kan lè yan wù torúkọ rẹ̀ ó fi parẹ́ ráúrá. bẹ́ẹ̀ni. ìwà kan lè yan ó sì wù torúkọ rẹ̀ ò ní kó nù tàn. bẹ́ẹ̀ni. mẹ́tọ́ bẹ́ ò tọ́ ìjà o. Jesus! I'm so sorry. What is all this? I am very sorry, ma. I'm so sorry, ma. Stop telling me sorry. Are you mad? Are you alright? Oh, I'm sorry. Please, I didn't do it Which kind intentionally. of rubbish be this? Look at my body now. I'm sorry. Stop telling me sorry. If you are saying sorry. Madam, what is your problem? You are mad. You are out of your Are senses. you serious right now? Are you saying sorry? Did I do it intentionally? Yes, madam. I'm going out. Because Sheba Apo, you know, all the kind of Hey, come here. What did you just say? What did you hear me say? What did you hear me say? You just speak Igbo. Do you understand Igbo? No, Igbo or Igbo. Hey, wo, Igbo, Igbo. So Igbo, Igbo. Hey, wo, biko, ewelewe. Ewelewe, biko, bia. Hey, abu one negi. Hey, wo, biko. Jesus. Ewelewe. Onye be Igbo. Abu ya Nambra. Oh, amam.
I thought you were this all this Sophie man. Mbano. Hey, God. I'm so sorry. Hey, Weliwe. Onye ebe. Mo ya Anambra. Ebe, mo wa boy umuze now. Chuku, thank you. Biki. Ebe akino. Yes. Hey. Chuku, imena Chineke, imena. Why back ambi? Ebe. Agùnbánirọ̀. Kọ́pà. How are you? Fine. Hello. Fine. What is it? Me, Kamo, kò sẹ́ni tí ọmọ mi gbogbo ìlú yìí o. Kò parọ́. Kábíyèsí gan bẹ̀rù mi. Ọ̀kan lọ́mọ. Àwọn olóyè fọ́. Kì í sáwọn olóyè nìkan gbogbo ìlú. Gbèdé bẹ̀jọ́ mọ̀. Okay. And, my name is Jessica. Jessica. Olúwa lónìí. Jessica. Tó bá ń gbọ́ Jessica ti. Jessica. Ó tún máa fẹ́ jọ Jessica. Kì í ṣe Jessica. Ṣé o rí pé ó kọ rẹ̀ gajé èbó ni? Jessica. Jessica. Your names? Àjùlé ọ̀rọ̀ olóògbé àgbà aláìsí àkọ́kọ́ alias àsìkò láyé abatẹnijẹ́ wọn me I have English ó wà nù mí mo ti produce ẹ̀ sínú àkàlò kí n kà gbé jáde lókù. Bẹ́ẹ̀ni ẹ sọ jáde ìbòjì lẹ́nu bí ẹ fún ọ̀bọ. I'm not asking of where you're from. I said your name. My name Àjùlé ọ̀run olóògbé àgbà aláìsí àkọ́kọ́ abatẹnijẹ́ wọn me òyìnbó everybody number one. Orúkọ tèmi ni Arìnládé Gẹ́gẹ́ládé Adéòtí. Àdìó ọkùnrin di gbàgìlà dọ̀dọ̀ ọkùnrin sọ jàgbé ìdí sàpèjúwe tí mo fẹ́. Sórí ọ̀rẹ́ mi ló ń wò yìí láti ilẹ̀ láti jọ wà primary school kan náà la lọ secondary school kan náà la lọ kódà àwọn gbìyànjú àti ìyá wa wọn rí wa yà alẹ̀pọ̀ ní bí ẹ̀mí eléyìí nìkan ni junior ayẹkì ló wá sí lọ́dọ̀ wa. sọ́gbọ́n tá a sọ. iye bẹ́ẹ̀ ni junior ayẹkì ló wá sí lọ́dọ̀ wa kó bá bẹ̀rẹ̀ àdámọ́mọ́ tọ́ ni pé kó náà sábà wà á. ìgbà tẹ́mi dé látàbà wa ni mo dé láti ìgbà tẹ́mi dé láti lu wa èmi náà. ń tọ́ ìsọ náà kó gbọ́n orí burúkú lọ ẹjọ́ ti pọ̀ jù ẹ lọ́jọ́ òfò. You mean you're in JSS3? Kíni SS3 SS3. Ó farabalẹ̀ jẹ́ aṣọ báyà torí òun gbé ìbújú ọlọ. Sọ̀jà we tíṣà school we no book o amọ̀wé ní Eréketọ́lá primary school la lọ sáà méjì tí èmi àti ẹ̀ Eréketọ́lá. Okay. You mean you people are in secondary school? Yes. We know. We know book. Our teacher now. Okay. You mean you were chased out of school? Bẹ́ẹ̀ni amọ̀wé gidi inú ni bí ni Yorùbá land we know book ìjọ àmọ́ ibi tí mo kọ́ ẹ̀yẹ̀bá náà ẹ̀yẹ̀bá. nítorí ọba fẹ́ máa sọ máa sókè o káàdì máa sọ ọ̀ya wèrè me you love àrẹ́jẹ̀jì ká wà báyìí ká lẹ̀ papọ̀ bíi kí tọ́jú ọmọ náà. Sorry, please. Are you saying you love me? Yes. Oh, Jessica Ibalanka. What did you call your name again? Kamo. Oh, Kamo. Have a nice day, please. Yes. Kamo. Ọmọ ń gbọ́wọ́. Ọmọ olórí burúkú ọwọ́ òfò wọn ló gbà. Èpè ayérayé lọmọ ń gbé ọsẹ sórí tó bá fi lè mú ọmọ Yíbò
títí ń fi èdè wọn parí ọ̀rọ̀ tó bá ń gbọ́ ikú ló kù sí odò ní ó gbé ọlọ́gbọ́n tí ń sọ. ọgbọ́n náà tọ̀tọ̀ sáma ni ọ̀nà náà gbé tẹ́sí ọgbọ́n jí gírí náà sómi ọ̀nà náà máa pọ̀ pààyè. dúró kí wàá ní ìtumọ̀ gbóhùn tó sọ. ìpè táyé ẹ bá fẹ́ bàjẹ́ kó tó déwájú mi kó wá èpè tí ọ̀pọ̀ wọ̀ wèrè. Hey, sister. Ngbanu. Eso. Hey. Ngbanu. Chukwu gozie gị. Amen. Ndewo Chukwu gozie gị. Ka anyị na-ekene Chineke. Ọ Chineke nwere ife niile. Sister, ofe isala anyị. Hey. Ụtọ too much. Otu a ka m ji na-esi ya o. Ọ kpefuru ife nnacha. Nnacha fresh. Imana is up to 6 months I ate the soup. Hey! Mwa na-esi ya time to time. You don't mean it. Ọ kpefuru ife nnacha now. Hey! Hey! Ị chọrọ iri ya, ka ị just na-akpọ m na phone. Ife niile ị chọ, ịbụ nwanne m na ọhụ. Akọzina. Hey! Akọzina. Nwanne m ka ịbụ. O nwere ife ị chọ, just kpọ m. M ga na-enye m. Ị ga-afụ m on Sunday. Exactly. Hey, nwanne m na-abịa kwuru eziokwu. Ị ga-afụ m on Sunday, serious. Nsogbu adị, ọ bụrụ nke ahụ. Bịa m ga-esi ya. Nsogbu adị. Biko, o nwere ife m chọrọ igwe ahụ. Gịnị bụ nke? Obodo a, achọ m rubbish. Sister. Emeri any stupid things, biko. Imam now. I'm not a troublesome person either. Ma go kọpa kịta, o nwere otu ọ dị. Sister, biko, ka m lazi. Nsogbu adị. Bye bye, oh. Ngwanụ. Bye bye. Bye bye. Kábíyèsí o, kádé ó pẹ́ lórí, kúrúkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ kó dókínní o. Ọ̀rọ̀ náà sọ sí lẹ́nu buyọ̀ sí i. Àmọ́ bọ́rọ̀ bá kojú bó okùn báyìí, àwọn àgbààgbà ló náà láàánú kún òtù. Ọ̀tún, ọ̀wà náà ń bẹ̀. Èèyàn, ayé tamọ́tiyé tí kéye yé ẹ kéré ń bi owó lé ẹ̀dàgbà ń bi ọkà sàrà nígbà tó dọ̀rọ̀ pé ọ̀rọ̀ líle Ọ̀tún ni ó lè sọ àmọ́ tó bá jẹ́ pé àpínwó ni ló kò sí lè sọ àmọ́ tó bá ti di ọ̀rọ̀ tó lè kó báyàn tó lè mú yàn rí bákan níwájú kábíyèsí Ọ̀tún lẹ́nu ẹ gbọ́rọ̀ wọ́n wàá sọ ojú tì ọ́ kábíyèsí ọláyéjàre ẹ má bínú ẹ rí nǹkan tí ó wúwo lẹ́nu Lúkòsì tí ò lè sọ jáde ọ̀rọ̀ Kàmọ́ tí ń pariwo 10 million káàkiri ìgboro ó sì ti fẹ́ dì sọnù àwọn ò sì fẹ́ kórúkọ kábíyèsí bàjẹ́ àwọn wá wò ó pé ọ̀dà nǹkan kí nǹkan tí ì bá jẹ́ tẹ́ ẹ tà fún tàbí tó rà lọ́wọ́ yín tó ṣáà mú 10 million naira tẹ́ ń sọ èyí tó mú dání àwa ò mọ̀ ẹ̀yin mọ̀ òun mọ̀ kẹ́ ẹ bẹ́ẹ̀ pé ọ̀dà ò 10 million gara o kó dín in lówó iye tó bá dẹ̀ rí bákan àwa náà á kójọ á fún yín ẹ kọ̀ fún un kó tiẹ̀ yé pariwo yín káàkiri bò torí ọmọ ẹnu rẹ̀ ọ̀dà o ó lè fẹ́nu bàyàn jẹ́ àwọn ò sì fẹ́ kórúkọ kábíyèsí tí àwọn bá jẹ́. àbí ẹ̀yin olóyè. kábíyèsí. 10 million Kàmọ́ kí ló ní mo rà ń gbà òun 10 million naira owó kíni. 10 million náà ní ìrírí. 10 million naira. Kàmọ́ béèrè 10 million naira lọ́wọ́ yín. Oṣù mi. Kí ló tà fún kábíyèsí? Bọ̀ kábíyèsí kí lẹ rà lọ́wọ́ Kàmọ́ tó fi ń béèrè 10 million naira? Èmi. Kí ni Kàmọ́ ń tà? Àbórí Kàmọ́ dàrú. Ọjọ́ bẹ́ẹ̀. Ṣé Kàmọ́ rí 1 million naira rí láyé ẹ̀ tó wá béèrè 10 million naira lọ́wọ́? Olórí, don't stress yourself. Ẹ̀yin olóyè. Kábíyèsí. Ọ̀rọ̀ wo gangan ni ọ̀rọ̀ bàǹtàbàǹtà? Ọ̀rọ̀ wo gangan lọ̀rọ̀ tẹ́ ẹ ló pàtàkì? Tẹ́ ẹ ní ń ṣe kì ló kan àyà yín tẹ́ ẹ fẹ́ bá mi sọ. Èmi ṣe bí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú dàgbàsókè ìlú ni. Àbí? Ẹ rí kábíyèsí ẹ má bínú ọ̀rọ̀ tó ṣe kókó tó gbé àwa náà ta ní ká pè é sákìyèsí rẹ̀ òun náà lọ̀rọ̀ Kàmọ́ yìí
torí àwọn ò fẹ́ kó báyìí lórúkọ jẹ́ n ti ń sọ ń gbòòrò ọ̀dà o. igbe 10 million 10 million igbe rẹ̀ ní kéèkì o. 10 million náà ni. ìyálòde ọ̀tún àgbáòye lókòsì tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Kamo ni kò sọ̀rọ̀ ń bẹ. bẹ́ẹ̀ni bí kábíyèsí ṣe sọ yẹn gangan bẹ́ẹ̀ ló ṣe rí ẹ wo ẹ̀yin olóyè tó bá ti yẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú yìí kò sọ̀rọ̀ mímọ́ o ọ̀rọ̀ Kamo lẹ wá ń pọ́n rẹpẹtẹ báyìí wèrè ní Kamo ni mo ló ti fẹ́ rí 10 million. yóò dáa fún olórí. kábíyèsí ọba àlàyé ẹ dákun ẹ má bínú o ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ ìṣe ọ̀rọ̀ obìnrin o ntẹ́ ẹ bá mọ̀ pé ẹ rà lọ́wọ́ ọmọ ìtẹ́wọ̀n ọ̀tẹ́ ẹ̀ jẹ́ káwọn mọ̀ tí ò sì yẹ ká mọ̀ ní kẹ́ ẹ pé kẹ́ ẹ bá sọ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan bó bá jẹ́ ká bá ń fowó kun ká fún ní owó rẹ̀. olóyè kábíyèsí kò sọ̀rọ̀ lórí ẹ̀ pínrín. ṣé nǹkan míì wà tá a fẹ́ sọ àbí. Jessica. Kamo. How are you? I'm okay. How do you do? Jessie. Jessie. Plantain up. Yóò ti yí ọtí bá gbé jáde. Mọ̀ dàrẹ́ láàmú. Mọ̀ dàrẹ́ láàmú ó ti rí. Àwọn Yorùbá wọ́n ní pé ará oko tó bá fẹ́ jẹ búrẹ́dì òun ló fọ̀ gẹ̀dẹ̀ ránṣẹ́ lé. Ọ̀rẹ́ mi wá ní o. Jessica tí o. Ọ̀gẹ̀dẹ̀ ojú. Chop. And that's the only thing I understand. Banana. Thank you very much. Mo ti kú lórí burúkú wèrè. Yeah, true. All right. Yeah. Táà ni mi sọ̀rọ̀ gbẹ̀gbẹ̀. Orí bó ṣe gbogbo bí ẹgbọ́rọ̀ sùn. Wèrè ọjà. What's wrong? What is all this? For God's sake. Inú mọ̀ bí wèrè. What's wrong with hugging my friends? What is wrong with hugging your friends? Alágídí tálíkà. Come on. Àpamọ́lélé ọ̀tá ajémọ̀ ìyọ́mọ̀ balẹ̀kùn jẹ́ kí nǹkan tó dàbí mi sọ ó ti ń gbẹ́gbẹ́. Orí tó gùn bí ẹgbọ́rọ̀ sùn. Wow, this is thank you very much. I really appreciate it. Ọlọ́run lọ pọ́tọ́ sí. Gbogbo nǹkan Ọlọ́run ló ní. Inú rẹ̀ tó dùn ó ní ìyàtọ̀ tó di ìdíwá. Ìkejì ẹ̀ dé o. O bó ṣe bójú jẹ́ ni. Náà lọmọ tí ń bí wèrè. Jessica ti. Evening. Come back. Lọ́wọ́ alẹ́ àwọn àfàdà gbé ètò rọ̀ ń bí. Lọ́jọ́ rọ̀. No problem. Thank you. Kamo. Jessica, what's that? Why are you hugging Kamo and his friends? What happened? What's wrong with you? What's wrong with hugging my friends? Oh, so you don't see anything wrong in that, right? I see. Suit yourself. Are you serious? Like, these people are missing me. What is wrong with hugging my friends? Eh? Hey! Kamo! See plenty! Dayo. Good evening, Auntie. How are you? I am fine, ma. Long time. Yes, ma'am. Auntie, I have come to see you for something important. Hope no problem. No problem at all. Okay, what of my sister? She's fine. She's fine. But she's the reason I have come to see you, ma. Is she sick? No. She's not sick. She's okay. Okay. She's fine. Auntie, you know this low-life boy they call Kamo? Eh? One stupid riffraff that disturbs the neighborhood. Kamo? Kamo, yes. Kamo beats my sister? No, he did not. So what happened? And if I tell you that your sister Jessica has something with Kamo, would you believe it? Stop telling me what is not. Who is Kamo? Who is Jessica? I know you will not believe it because I didn't believe it myself. I bet say another thing. I don't understand. Auntie, in fact, it came to me as a shock too. Your sister Jessica, graduate, she came here to serve. I was shocked to see that she brought herself so low to be dating Kamo. Hey. In fact, Ki Kamo dem asunle odowa local as in Kamo comes to the house almost every day. Almost every day. You say Kamo they sleep for your house? No, almost at the Copper's Lodge. Hey, he comes there to see Jessica.
Are you sure Kamo never take juju to hold my sister? I've been suspecting that, maybe. Anyway, I know what to do. Okay, ma. Everybody is looking for Kamo. Even the king is looking for Kamo. They want to arrest him now. The Kabiyesi is looking Yes. Maybe we should just go to Kabiyesi together. Yes, ma. Yes, ma. I can hand him over to Kabiyesi because he comes to the Corpus Lodge almost every day. Dayo. Ma. Are you sure of what you are telling me? 100%, ma. Are you sure you can explain like this in the palace? Yes, ma. No problem. So let me take something from so we can go together. Okay, ma. All right, I'm coming. All right, ma. Hey, yeah. Okay, tí ń wá wèrè tẹ́lẹ̀ olórí burúkú ọmọ. Ó fẹ́ gbọmọ lọ́wọ́ mi. Owó pálábá àti ségi báyìí. I can't think of something. What is it? I'm not sure I'll be going with you again. But why? You know, Kabiyesi no dey hear English. And me too, I know they speak Yoruba. And you be youth corp. So maybe you should go to the Kabiyesi to explain. Kabiyesi will know. But with you there, Kabiyesi will believe my story. If I just come as, you know, I'm a foreigner here. I came here to serve. I mean, you that you're an indigene, you buttress the story. Kabiyesi will believe. It won't take time. Let us just go. Dayo, it's better you go alone. So I should go myself. Go. You come now, you have to go. Go. Okay. All right. Bye-bye, you. And I'm like you, dear, eh? It's your team not problem, Keta. Hane mi aga na ekwu okwu. Eh? Achọ m nsogbu biko. Abọ̀rẹ̀. Àfẹ́sí o. Ó ṣe bí àwọn àgbàlagbà máa ń pòwe wípé tọ́rọ̀ bá kókè tó tún kanlẹ̀ ó tún níbì kan àgbé sí. Àwọn àgbàlagbà náà náà tún pòwe wípé kò sí ifá tí wọ́n dá tó bàgbà nú jẹ́ tó ifá tí wọ́n dá tí wọ́n wá ní kò lè tutù. Àfẹ́sí mo sọ fún yín níbẹ̀rẹ̀ kò sọ́nà àbùjá kankan lọ́rùn ọ̀pẹ. Àmọ́ ibi tọ́rọ̀ wá dé dó yìí olúwa mi ọ̀nà àbáyọ kọ́kọ́ ṣoṣo ló wà o. Bẹ́ẹ̀ni àyàfi tá a bá rí wèrè tó dàbí àṣà bí aláǹgànà lọ́rọ̀ bá tán. Na 3K wey remain for my account now and I wan buy data. 3K? When you were buying and buying and buying. Hey! Hey! Wano ye! Hey! Inya ibu no bi yen. Icho igbo mad. Onye shori won. Won ri fe gba sa o. How are you there? I'm fine, ma. Longest time. This one where you dey shine like this. Hey, my body na koi body by engine. Copper we. Sister, just enjoy. Why the attitude now? Abeg. Fẹ́ràn mi. You get wetin I wan ask you. Among all these Kamo people wey your friend dey date, now you dey date among of them. Me, among Kamo people, God forbid. Even my friend, she's not dating any one of them. Why are you pretending? Ọ̀pọ̀ ìmọ̀nà nà gbà o. Ìmọ̀nà nà mà gbà kẹ́. Achomoku, I have been telling you times without number about this town. All these Kamo guys and all that, they are troublesome. And they may be a benine. I don't madu kabu. Biko, kunye gwagi na date Kamo. Ina ajuma ajuju. You are looking into my eyes like this. You are asking me kunye gwam. Imari ife neku now. So why are you pretending? Sister, I have explained enough. I don't have anything to do with Kamo. You are my sister. And I have the right to ask you. Even Dayo, that is my colleague, I'm not doing anything with him, let alone Kamo. I've explained this enough and I won't do that again. I just know Kamo. I come out there. I'm no worry if any megini see.
o nwere ife na-eme gị n'isi ka ị mara ife ị na-eme o ndị a bụrụ ezigbo mmadụ o ịma na tailor mebi akwa ọ na-akwa ya style. I've explained enough and I won't explain again. Please, let's go. Jessica. So, in apple. In anya like this, na apple. You can see she's walking away. Ngbanu, follow me. I will see you. I will talk to her. I will see you. Ị ga-amara ndị mmadụ Wait for me now. Nsogbu adị. I do not like okuku ngwa mi kugbede yin. Oge Chineke nga náà ni ó gé ọ ní gèkúgè. Oge Chineke nga ni ó kó ìyọrí burúkú jí ọ. Jẹ́ àbí Jessica àbí kí náà ń porúkọ rẹ̀. Sọ pé láti dọ́tọ̀ o ti kó ibú rẹ̀ wọnú ìlú yìí. Ajá ń sábà ẹkùn sábà ajá ni ìsúnmọ́ kí wọn náà má súnmọ́ mi. You dey go your own jẹ́jẹ́. Me, my friend, we dey go our own jẹ́jẹ́. O ti wá tọ́ wéèrè. Ó ṣe fèbó lẹ́kọ̀ọ́ mọ́ fèbó dára ẹ láàmú. Mo ní kí n sọ fún ọ. Àǹtí àdúgbò àbí kí ni wọ́n pè àwọn tí ń pọ́n ilé náà ń pè ọ́ lẹ́gbọ̀n o. Níwọ̀n kí ní burúkú tó dàbí mọ́lù tí wọ́n fi mọ́ṣíìnì fọkànáṣà tí wọ́n fi pọ́ǹpù yìí. Ẹfẹ̀mí àti ẹlẹ́ sórí bó ṣe ń wò mí lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy ní tí n bá gbọ́ mú báyìí tí n bá gbọ́ mú wàhálà ìwọ̀n fún ọgbọ́n. ọ̀rẹ́ mọ́ darí ẹ lámújáde ọ̀rẹ́ jẹjẹ wèrè ẹ sọ̀rọ̀ sí ọwọ́ àgbà ọgbà ẹ̀mọ́ yẹ ọ̀sọ́ra ẹ̀rí pọ̀ sọ́lá owó pẹ̀lẹ́ àbí see let me tell you one thing me my friend we come fight ìjà gidi. Ìjà gidi la gbé wá tá náà bí aṣọ òfin. Wetin happen? Kí ló sọ? Wetin una dey talk? I no understand. Gbogbo ẹni mo gbọ́ sáájú ìfọ̀n sọ̀rọ̀. This one when una just come my house come dey shout like person wey no get sense. ọlọ́gbọ́n wa burú ni o wàlúùláì bá wọn lọ. Bí tiẹ̀ gbọ́ gbẹ̀ mo gbọ́ pé fọwọ́ sórí tán pé bínú bá bí ẹ̀ sáwa lọ ń bá sọ̀tàn fọwọ́ sórí tọ́sàrà bíi kéèkì omi orí ẹ̀ burú ni. Tá bá bí wọn náà dà tá bá bí ọ̀dà jáde mọ̀ fi Yorùbá jáde mọ̀ fi bára wa jà. Àgbàlẹ̀ pé. Ẹsẹ̀ jà ní ẹ̀kú sẹ́f. Ẹsẹ̀ ayé bẹ́ẹ̀. Kẹ́fúnù ní ẹ̀kú. Ẹsẹ̀ ayé bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Irọ́ ọ̀rẹ́ pọ̀ wọ́n náà. Ogun yóò pọ̀ wọ́n náà. Wo bí ọbẹ̀ kú. Ọlọ́pàá kí ló dé tó jẹ́ pé ìwà kan náà ní bẹnu gbogbo yín kí ló dé tó jẹ́ pé a jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sì jọ sọ ẹ sì sọ di bá mi kò ju mo tó mọ kí ló ṣẹlẹ̀ gangan. bí báwo. àbí bó ni o ti ṣe níbo kí ló dé tèmi ń pa aago yín tí mò ń pè tẹ́wàá padà gbé aago mọ́ nítorí pé ẹ ti rí sẹ́tẹ́ fẹ́ ṣe mo ti mú páàsì ilẹ̀ fún yín páàsì ti dọ́nù ẹ ti rí sẹ́sẹ́ ẹ̀ wá gbá aago mi mọ́ ẹ wo kò tiẹ̀ di pé à ń ja taare lórí eléyìí ẹ bá ń mú balance mi ẹ jẹ́ kí n mọ bá tèmi lọ ká mọ́ pàdé mọ́. olórí ẹbí ẹ ní láti nà sùúrù dáadáa torí ó ní orí ọwọ́ tèmi àti yín jọ wà. orí ọwọ́ wo la jọ wà orí ọwọ́ wèrè wo la jọ wà ṣe rí ẹni tó jẹ́ kí n múṣẹ́ ilẹ̀ ẹ jẹ́ yé yín dáadáa o Kàmọ́ bẹ́ẹ̀ ṣe ń wo òǹkè sọ ọmọ mi ọmọ ẹ̀gbọ́n mi ni kò yẹ kí wọ́n mọ ti irú ọwọ́ tèmi bárùwà rádaràdà báwọn ṣé bá ṣe pé torí pé owó kan pa ipe mo sì fẹ́ ṣàánú ẹ̀yin náà kẹ́ ẹ lè rí sẹ́yìn ṣe ẹ wá dé dìṣẹ́ wá sọ pé orí ọwọ́ wèrè wo la jọ wà. olórí ẹbí a ti jọ sọ̀rọ̀ nípa nǹkan tí mo fẹ́ aṣọ tí ọ̀rọ̀ ló ń jọ̀wọ́n mi gbẹ́ náà. bẹ́ẹ̀ ni. ẹ wá gbọ́ Kàmọ́ ta jọ negotiate pé a fẹ́ arrest láti lè bring it to justice pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe láàrin area yìí ṣáà ti mu ṣọ́ọ̀ wá ti tẹ̀ ṣọ́ọ̀ wá ti bà á ẹ wá ń béèrè owó lọ́wọ́ mi. ìṣe ní béèrè owó àwọn tẹ kó wá àwọn ọlọ́pàá dìdì tẹ kó wá àwọn ṣe dáadáa tí wọn kájú òṣùwọ̀n tó bá jẹ́ pé wọ́n mọ̀ ṣẹ́ wọn ṣẹ́ ni Kàmọ́ smart bẹ̀ ṣe wò lẹ́yìn smarter ló kàn lẹ́yìn smartest ni gbogbo ẹ̀ níbẹ̀ lọ àrékèrèké bẹ lọ́wọ́ ẹ̀ nígbà tẹ́yìn ti ń ṣe dáadáa tó bá yẹ pé ẹ̀yìn sáàpù ni ẹ ti gírípù ẹ̀. olórí ẹbí ṣe máa gbọ́ tèmi. àgbọ́yé mò ń gbọ́. ẹ lọ ní sùúrù ṣe é rí níwọ̀n bá a gbà tá a bá sì láǹfààní ohun orí ọ̀fẹ́ pé kárí Kàmọ́ mú owó yín ò tí lè ṣe san o. ayé mọ̀ nìkan o. máa fún yín lówó yín. ẹ máa fún mi lówó mi. dandan nìyẹn. ẹ orí máa fún yín lówó yín náà látún wà no problem máa fà á lé yín lọ́wọ́ kọ́lọ́run fún mi ṣe ṣùgbọ́n ẹ wo àdàbíjà ò jẹ́ pé o tẹ bá lè dọwọ́ rú tí ẹ fi ọ̀rọ̀ síbi tí a dẹ́ fọwọ́ yín síbi tọ́wọ́ wà tẹ́ ẹ sọ̀rọ̀ síbi tí a jọ sọ̀rọ̀ sí wàhálà ò ṣẹlẹ̀ o. ṣé ó tó yẹn ni. wàhálà ò ṣẹlẹ̀ o. èwo ń ta dàbí. màá lọ ná sẹ́yìn lẹ̀ fáwọn sójà ni. ẹ wò mọ̀ pé oníkálukú náà ló lọkọ̀ nù lù yìí. mo níbi tí mò ń lọ ẹjọ́. kí n bọ́lẹ̀. ẹ máa pè yín. kò yọ nǹkan kan. máa pè yín jàre. no problem. Àjùlé ọ̀rẹ́
Àdìó. ǹdọ́ lóhùn. mo ń ro nǹkan kan o. kí ló rò. èmi ò wá mọ̀ bóyá bí mi ṣe ń rò lẹ́yìn náà ń rò kọ́ mọ́ lọ jẹ́ pé rò ló wèrè nìkan ni máa yàtọ̀. àwọn ọmọ bí wọ́n ṣe ń rò. àbí tó rà mọ́ tó ń lò báyìí kí ló rò. mo ń ronú nípa ọ̀rọ̀ àṣàbí alágànná. ṣé o fẹ́ wo wèrè ara ẹ̀ sàn. sọ gbádùn. ṣé wọn náà lálàáfíà mo béèrè ní. ṣé mi jẹ́ mo wá láti ìdílé babaláwo ni àbí bàbá mi ṣe ṣe gùn. àṣàbí alágànná ẹyẹ rẹ̀ ò ní sàásùn yìí sì ń jẹ bẹ̀tà. ọ̀gá rẹ̀ ò ní télọ̀ ìwọ̀sọ tó wù. àwa gan tó rí wá pé tí nǹkan kan ò sọpọlọ wa tá a lálàáfíà àti èsè fíafíà. àpàgùtàn wa ọ̀rẹ́ náà ẹ̀dán náà ni bí àparò tí ọ̀pá so èsè dá. mo wá wò pé ọ̀nà wo ní gbà bọ́ rọrùn fún un táyé tí wá wà lójú kan bí omi adágún. Kàmọ́rù àwọn àgbàlagbà wọn ní ìwọ̀fà tó rí ọba lọ́nà tó ń dunú olórí òun ìbáṣedọba ìbáṣedùpọ̀ ìwọ̀fà ọmọ pẹ̀lú ọba ọ̀rọ̀ gbọ́ àwọn yìí sì sóòrí bó ṣe wà yìí tó bá jẹ́ pé ìwọ náà fẹ́ wọ ẹ ṣoṣoṣo kó ya wèrè kó yí lórí kan bí àṣàbí mọ́ gbọ́ o tó o bá wá yí lórí tó o ya wèrè tán tí wọn náà bẹ̀rẹ̀ sí ní kó bẹ̀tà tẹ́ẹ̀mùtì tí gbogbo tó ń pírẹ̀mù sọ́dọ̀ títí ayé ìgbà kan ni wọ́n mọ̀ sọ pé wèrè ní mọ̀lẹ́bí kò yọjú ni o ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé mi ọ̀rẹ́ wèrè o àjọ lọ sí primary school àjọ lọ secondary school kan náà ni àjọjọ́ lè gbèsè ayé ni. ọ̀rẹ́ má dàrẹ́ láàmú má dàrẹ́ láàmú kò sẹ́ni tí ó bí wèrè gan tí ó rí wèrè níta tó sọ pé wèrè ni ọlọ́ngbọ́ òtọ́ rẹ̀ bá ya wèrè ní ìsìn àárín sọ pé àmọ́rí mọ́. ayé àtijọ́ ni tó bá ń gbọ́ wọ́n ń pè wèrè ní wọ́n ń fà pa ewúrẹ́ jìyàn. wọ́n ń pè wèrè ní ó fi kí àgùntàn jẹ́ ká wọ́n ń pè wèrè ní ó kà sọ́ọ̀sọ́ tó ènìyàn lóru. òótọ́ ni ọ̀rẹ́ ó lè ya wèrè ó lè ya wèrè. ijó ló bẹ̀rẹ̀. ṣé tó o bá ya wèrè wọ́n ní ọmọdé tó bá ti fẹ́ ya wèrè. àwọn òjìyàn sọ̀bọ̀dínẹ́ẹ̀tì wèrè á tẹ̀lé ọ dẹ́ni lẹ́ǹtì. wàláìdàláì mi mọ̀ dẹ́mọ̀ wèrè ṣe tẹ́lẹ̀. wò ṣé má ṣe bẹ́ẹ̀ méjèèjì rẹ̀ abẹ́ dàgbà bára ilé ẹ̀ tó rí rí òkè. bóyá kó kọ́ṣẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ látara wa. mọ̀ gbọ́ ìwọ sojú bí aago ilé ìjọsìn ó ń kọrin wèrè ìwọ náà tó ń gbé orin osí wí ṣé ẹ̀yin méjèèjì ó yẹ kí n ti sáwé ti pẹ́ súra àwọn ọ̀bà ara wa mu tẹ́bi sọ pọ́nrún èmi àti mú ọ̀rọ̀ wá sí bí ẹni tó fẹ́ yíra wa nu o torí ẹ̀yin méjèèjì ẹ̀ sùn báyìí ẹ̀ kọ́ níbì kan náà ìyá ọba yẹn ronú London àfàwọn ronú wèrè ìrònú bí ìgbà téèyàn ó kù sí oko wọ̀fà ó sì sọ̀rọ̀ jàbàtà. bàbá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé mú fún tọ̀sán èèyàn tó jolówó tí ó lò ó lọ ipò ẹ̀ yọ kò lò ó lọ mú fún má bínú aṣọ tá a rà ẹ̀gbọ́n rẹ̀ tó bá wà láṣà para wá lábẹ́ tó kọ́ làwọ̀. ìdààmú gbogbo ayé ni wọ́n ìdààmú gbogbo ayé mo mọ̀ náà mo ṣe ń gbọ́ gbùrùgbùrùgbùrù mo mọ̀ pé ń gbọ́ mi ní tánítì ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ tó wá bu omi ní àyìn ní ìgbà tí mo ti ń gbọ́ gbùrùgbùrùgbùrù wọ́n sì gbọ́ gbogbo omi tí mo pọn àyìn wọ́n sì gbọ́ gbogbo omi tán ẹ dẹ́kun sí àjùbá ìlọ́nu lẹ́yìn tání bẹ́nu lé náà mo sì àgbómi síbi omi tí mo pọn ẹ wo gbogbo omi tó pọn tómi tá a pọn tó kú láàárọ̀ yìí ẹ dẹ́kun ta ló wá gbọ́ omi bì. olórí ẹbí kí ló fa ìpè tẹ́ ẹ fi sọ pé téèyàn kan ta téèyàn kan yẹ. mo sọ fún mi pé o mọ̀ ń pa bọ́rọ̀ mi ṣe jẹ́ o. kí ló wá fẹ́ pè ṣé bí mú fún mọ́ wá bomi díẹ̀ pé kó fi tábà ẹ sì bẹ̀rẹ̀ sí ní sépè tẹ̀hún táwọn ta tó ń tọ̀ wọ́n yẹ. sọ́hun wáìn mi ni sọ́hun wáìn stéètì mi ni ṣé federal ni ìwọ tó fẹ́ mọ wáìn stéètì mi ni àbí stéètì ni wọ́n tó fẹ́ mọ wáìn federal kí ló ṣẹlẹ̀ gangan báwo mo ṣe fẹ́ gbọ́n mi síbi dúró náà ṣé mo tiẹ̀ tí ì ṣépè ni so mo ẹgbẹ́ mo kàn sí ń fún ẹni mo ṣe ń bọ̀ ni mo ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ni mo sì ń fún jẹ lẹ́gbẹ̀gbẹ́ pé ta ni tí ẹ fẹ́ tẹ̀ títẹ̀ ó yàtọ̀ sí káyé yòó ta pátápátá tí n bá sì wọlé kanlẹ̀ lórí títa ayé yòó tó ó ta bí gúgúrú náà agbára ni àbó ò sí èrè ni. ìjọ Kamo bomi díẹ̀ sí ìgbẹ́hùn sí ìlọ mo fẹ́ yẹ lẹ́ẹ̀kejì. wọ́n fún sórí ẹ dàrú ni ìwọ̀nba tí mo sì bọ́ ọ̀bùn náà rọ̀jò èpè tání téèyàn kan ta téèyàn kan yẹ. báwo ṣe tán mo rí pé mo sì ń ròdì pé bóyá kí n fẹ́ kan lọ yà kó tó di wàhálà sí. dákun ọmọkùnrin mọ́ bínú o ṣé ayé ní sí ọ ni àbí wọ̀ gangan ló ń ṣe ayé àbí kí ló ṣẹlẹ̀ sí ọ gangan. ẹ má bínú ẹjọ gbogbo mo ti lè rí fìlàjì. wá lọ sínú gbò èmi mo wá rán ní mí ọ̀rìn òsì mí òfò tó ń sun èmi mo rán tó bẹ̀rẹ̀ sí ní sun mí. ṣé kìí ṣe kí ní indomie olórí ibú tá a jẹ lálẹ́ àná òní rọrùn fún. olórí burúkú ìgbà tí tọ́hún ranjú mi ò sọ fún ọ ọjà indomie tó tún lọ́ọ̀ làgbo máa bá wà lọ ya ilé tó kù lé ọ̀dọ̀ yín èyí lè forí gbé pè mọ́. ẹ má bínú ìyọ̀ lọ. jẹ́ àlọ́ àbí wo ni dúró wèrè tó tún dúró
kó ṣe kí ni. irọ́ kọ́ mọ́ mo ní kọ́. ẹ̀kú sí kó mi jọ kó tún wá bomi. irọ́ mo ní kó bú gbẹ tó kù mọ́ra pé kó já mọ́ ẹ lọ. ọ̀gbẹ́ni lọ lè já ewé látàn bí ó sì lọ wá bébà ní tó bá fẹ́ sun mi ọ̀rìn ó sì wù ọ́ tó ń sun kì í kódà gan máa ń ró omi. ìjẹkújẹ ọ̀pọ̀ a máa sọ fún ọ náà tọ́ mọ́ ọ. mo wá palẹ̀ lé omi yìí ni. olórí ẹbí yín tó ní máa ń ṣe bí olórí burúkú yẹn kọ́ ilé. bàbá ẹ̀ ń ṣe bí olórí burúkú bàbá ẹ̀ yẹn ń ṣe bí olórí burúkú ìwọ ọmọ kíran yìí. ó dùn yìí. onírùngbọ̀n bíi búrọ́ọ̀sì aláàgọ́ ó lò sí bó ṣe rí ó ṣèdè tí ta kété bíi ṣọ́ọ̀ṣì oko èmi mo máa ń ṣe wọ́nranwọ̀nran ẹ̀dùn ọ̀nà kí ló dé tí mi ò máa ń ṣe wèrè gan wèrè mọ́ ló lè gbélu yìí o wèrè ló yẹ kí n máa yà fáwọn pípú yìí náà èmi ṣe náà dáadáa lílọ ní ti èébú alábàáhùn bíbọ̀ onítọ̀dọ̀ tèmi no problem. Ajule Ajule Ajule. Tani o. Tájù ni kò ní dáa fún ẹ ta ni kó má pariwo. kì í ṣàjùlé ní ọmọ mi sí ilé bí ọdún ní ọmọ pé mi lé. sori kó lórí burúkú ọmọ ni ẹ ìyẹn ni pé bí ọdún ló ń jẹ lóló kọjá ṣáájú ilé ọ̀run àbí ó tiẹ̀ ti dà wọ́n tí fẹ́ abẹ́ ẹ sọ ní pé nígbèsí ayé ẹ mi ìfẹ́ rí ẹ pẹ̀lú Kamo wọn láéláé sori gbogbo ìwà jàǹdùkú tẹ̀ ń hù ní ìlú gbogbo ọ̀ràn tẹ̀ ti dájọ́ gbogbo àwọn nǹkan ní nǹkan tẹ̀ ti bàjẹ́ èmi ni mi nísinmi o dẹ̀ ní nísinmi bó ṣe jẹ́ nísinmi ìwọ ló ń ti ọmọ mi kiri tó fi ń dáràn kiri o ìwọ ló sọ di gara ọlọ́ṣà o ìwọ ló ń ti kiri wàá dẹ̀ rọrùn. màmí ẹ wò kì í ṣe mi mo ń ti Kamo gángan láti bá ti ń tì mí gbogbo ìgbà kígbà tá a bá ti fẹ́ dá wàhálà alẹ́ bá Kamo ní òní ẹni tí ọba ti lẹ́ni ọ̀lẹ́ni kìnní kan ní ní tá a fi ń ṣe tá à ń ṣe nu kì í ṣe mi o. ìwọ ló ń bá yé ọmọ mi jẹ́ tó o bá dẹ̀ fẹ́ kọ́ lọ́n bá yé ẹ̀ jẹ́ tó bá fẹ́ kí bàbá ẹ̀ gbé ẹ sin. mò ń sọ fún ẹ lẹ́nìí má jẹ́ rí ẹ pẹ̀lú Kamo mọ́. ọgbẹ́lẹ̀ ó gbin ọmọ rẹ sí. abẹ́ ìṣí rẹ̀. ó wọ́gọ̀ gbádùn ó wọnú lèmi ọmọ àti pèlè ọmọ mi lórí. wọ́n gbọ́ ọmọ rẹ sí. mi ní gbé Kamo sí ẹ wọ̀. kò lè yà mí lẹ́nu bọ́sàn bá ti bàjẹ́ omi ni rẹ̀ ò lè dùn mọ́. ẹ á kàn mọ́ ẹ lẹ́nu. yọ kàn mọ́ ọ lẹ́nu. á kàn mọ́ ẹ lẹ́nu. bí ọdún olórí burúkú ọmọ tó bí tó wá yọ. wo mò ń sọ fún Àjùlé mò ń sọ fún ẹ. olórí burúkú ọmọ tiẹ̀. ọmọ ń dẹ ọmọ mi láàmú wọ́n ń gbé kiri wọ́n ń da gbogbo àdúgbò rú o ò lè bọ́ ọmọ ẹ sọ̀rọ̀ ó ládùn kàkàkàkà ó ń sọ̀rọ̀ sí mi. ńgbà tó jẹ́ pé ìfun rẹ lọ́jà jẹ ìwà tó ń hùn kékeré lọ́mọ rẹ mú bẹ́ẹ̀ ni torí bí pé ìwọ gan ọ̀dà. ìwọ náà ò níwà tó dáa èmi ò níwà ṣé ìwọ níwà tó dáa èmi ò níwà tó dáa ẹ̀yin bàbá òfò ẹ̀yin bàbá àdánù. wọ́n ọ̀ya kò lè mi kó wájú lé mi. alẹ́ sọ pé kó kúrò lé. ìwọ ni. ẹ ṣe lẹ́yà tí bá forí sọ́gìrì ẹ̀mí wọn pọ́ lẹ́nu yìí ni. mo jẹ́rìí rẹ mo mọ̀ ọ́ ebi bó o ti forí ọkọ rẹ sọ́gìrì tó padà nù náà. lẹ́yìn náà ṣe pàyàwó yín ni wọ́n mọ̀ ládùúgbò. èmi ò pàyàwó mi wọ́n mọ̀ mi. ikú ọlọ́mọdé. ikú ló fi pa. ikú ló fi pa. sáko wájú lé mi sáko wájú lé mi. mi ò ní kúrò kí lẹ fẹ́ ṣe. kí lẹ wá ṣe. mo tẹ̀ mẹ́wàá kó wájú lé mi. bàbá àdánù wàá ṣe mẹ́wàá ó yà tí bá fi àga ìwọ mo jẹ́rìí rẹ sá máa lọ bó ṣe pọkọ rẹ nu. èmi gan apáyàn ẹ kú dànù. ọjọ́ wa lójú ọ̀sẹ̀sẹ̀ máa pààyàn sá máa lọ kó wájú lé mi ìyá àyà tó bí máa ṣẹ́ sá kó wájú lé mi. olùyàwó ẹ̀ pamọ́nú ilé aláyé bàjẹ́ ó pàyàwó ẹ̀ mọ́lé aláìní síjú gbogbo àwọn aráàánú ilé yín náà ń sá fún ẹ. wọ́n sá fún ọ wọ́n sá fún ọ. wo tí n bá. ó dé o bó ṣe pọkọ rẹ nu. Jessica, where are you coming from? I need to see my friends. You are a copper, for God's sake. You can't just be walking around in this town. Which of your friends? We are our own friends here. Who did you go to see? Oh, I went to see Kamo and his friends. Oh, Kamo. You went to see Kamo, Jessica. You are unbelievable. So now you ridicule yourself to the level of Kamo? Dayo, you're beginning to get on my nerves right now. Like, what gives you the right to tell me where to go and where not to go? I can tell you because I am your... My friend! Yes, that is what you are to me. Just like Kamo, and you do not have right to No, not just like Kamo. Jessica, I'm in love with you. Can't you see? Since when? No, since when? We've been together for... Oh, God. Why the noise? And it's now you're telling me you're in love with me. Are you serious?
No, are you a man? You're not a man, because if you're a man, you would have told me this. You're just telling me that you're in love with me. Jessica, excuse me. why this noise now? Jessica. Ìgbà tí wọn náà mọ̀ kó love ẹ̀, ó bá ti sọ fún tipẹ́ tipẹ́. Fẹ́ràn mi mo rò bóyá ó mọ̀ ni. I mean, gbogbo nǹkan tí mò ń ṣe náà láti jọjọ́ ẹ̀ bí mo ṣe ń kẹ́ lójú mo believe pé nígbà tí ò ṣọmọdé. Má ṣe o, ṣé o mọ̀ pé tí ọba pẹ́ lórí èmi, ìṣìkèṣì a máa bá ní bẹ̀. Wá ti tètè sọ fún. Àmọ́ ọba ni kò tí ì bàjẹ́. Àwọn obìnrin kúkú pọ̀ nínú Corpus Lodge. Akọ̀wé tó bá wùn ẹ́ náà ni. Fẹ́ràn mi bẹ́ẹ̀ kọ́, ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ Jessica gan. Ó yóò lè bá mi. Onífẹ̀ẹ́ Jessica gan. Kò sí wàhálà. Pẹ̀lú gbogbo tó yẹ jẹ́ pé ilé ìkàmọ́, tọ̀hún kàmọ́, onífẹ̀ẹ́ gan. Kò sí wàhálà, má bẹ́ẹ̀ bá sọ. Wọ́n kémi yàgbẹ́ sára. Má bẹ́ẹ̀ bá sọ̀rọ̀, ó ti gbọ́ sí ẹlẹ́nu. Gbogbo kò wáyé kó jẹ́rù kàmọ́ yẹn. Ṣé wọ́n ní yẹ́ ẹ̀ ni àbí wọ́n ní author of life ni? Ó bá ṣe òyàn ni ó ṣe máa ṣe life ẹ tó yẹ òun lè ṣayé ẹ̀yẹn. Pẹ̀lẹ́, bọ̀ má wọ́ọ́rí ọmọ kan tó ṣẹlẹ̀. Where did you see this letter? Ibo lo ti rí lẹ́tà yìí? Ìta mo ti rí kábíyèsí. Ìgbà tí mo rí nǹkan tán kọ sí lára ló jẹ́ kí n mọ̀ pé yín lẹ́nu. Ìwọ máa lọ. Ẹ̀dá kábíyèsí. Olórí. Ẹni òkú mọ́ Kamo Belemure ní fi ṣeré kálẹ̀ bá mọ̀ Kamo ní. Kábíyèsí. Yorùbá bọ̀ wọ́n ní òkú òkè farapamọ́ fẹ́ tó máa wẹ̀. Òbí àárírú ẹ̀rí àfíndẹ́rù bọ̀ lọ́rọ̀ ni. Ìbéèrè tí mo fẹ́ bi ẹ́ yìí mo fẹ́ kó jẹ́wọ́ fún mi. Kí ló wà láàrin wa àti Kamo? Kamo èwo? Kamo kan náà. Kamo bíi ti báwo? Kí ló fẹ́ wà láàrin mi àti Kamo? Kamo? Ó dà kò sí nǹkan kan láàrin wa. Olórí, ó mọ̀ mí o. Tó bá ní kéèyàn nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀, ó mọ̀ pé mo nífẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ó sì mọ̀ pé tí mo bá bínú, ó mọ̀ pé tí mo bá bínú, bí ìgbà tára bá bí bá ń bínú ni. Mo jẹ́ forí adé bọ̀ ọjà. Ìbéèrè tí mo bí ọ dá mi lóhùn. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yé mi kábíyèsí. Kò yé mi o. Ẹ ń béèrè lọ́wọ́ mi wípé kí ló wà láàrin mi àti Kamo? Kamo? Àbí ń bo síbo? Ojú mi kò sọ fún mi pé kò sí kankan láàrin. Kò sí kankan. Yàtẹ̀ bẹ́ẹ̀. Wo eyín tí ajá fi ń bọ ọmọ ẹ̀ ṣeré, eyín ọ̀hún náà ni fi ń gé jẹ o. Wo ronú sí dáadáa. Kọ́ fún mi. Ẹ káàsán ní ilé o. Ẹ káàsán o. Ẹ ǹlẹ́ o, káànú. Àwọn asíndé òórùn dé, olórí ibú ọjà tú, àwọn wèrè, ọ̀rẹ́ alálejò. Àmọ̀rí, sórí ẹ dàrú ni, tọ́ọ̀sà yàbí àlàwé ẹ̀kọ́, sáwà lọ lórí ibú ọjà tú. Mà pàlẹ́ àmọ̀rí olórí ibú wo mo rò wáyé ń dààmú ẹ̀ gan. Àbáyé ṣé ìwọ lọ ń sáyé ni àbáyé ní sí ọ? Méjèèjì. Ṣé nítorí tó ṣẹlẹ̀ ńjọ́ kìnìún àná tó bá fọ́ kọ̀ọ̀kọ̀ rẹ̀? Kèyí tí ọkọ̀ọ̀kọ̀ rẹ̀ la fọ́, ìwọ gangan fúnra ẹni. A sì fọ ojú ti ẹgẹ́jọ́ ló bá bíá. Afọ́kọ̀ọ̀kọ̀ wẹ̀ ẹ mọ̀ pé ọkùnrin lè sọ kó gbé kó gbà. Ìdíwọ̀ láàrin. Ojú ẹ̀ rè. Ojú mi rè. Ó tó jọ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ìdíwọ̀lá. Kamo. Ìdíwọ̀lá mi. Ṣé mo tún sì lè rí Kamo?
èmi gan náà yẹ kí n béèrè ìbéèrè pé ṣé mo tún lè padà fojú mi gan ni rẹ táwọn olórí ibú ọ̀tá ìlú wọ́n ti ń fọ̀rọ̀ rẹ yọ̀ mí wọ́n lọ́rọ̀ rẹ dàbí ilẹ̀ tó ti sú tí ò ní mọ́mọ́ mo ní jọ́kùn ó sì padà sínú ìlú yìí n gbà sọ fún mi pé o dé lálẹ́ àná inú mi bẹ̀rẹ̀ sí ní dùn alẹ́ àná ló ti yẹ ń gbà. Kamo stop ẹ mi ò láìkẹ́ ẹ̀ wọ́n ní téèyàn bá ń dàgbẹ̀ yẹn máa ń yógun jà ni ìjọ́ wo ló fẹ́ ṣe gbogbo yẹn dà gbogbo wàhálà tó ti fà láti kékeré pátá ká máa búyàn ká máa yóò yẹ kó ti stop. Torí tiẹ̀ mo ti ń jáwọ́ díẹ̀díẹ̀ mo fẹ́ kó jáwọ́ tán pátápátá ni. ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èpo á lè dí àárọ̀ díẹ̀ ni gbèrè ló ṣe sáyé yìí. báwo everything àdúpẹ́ fọlọ́ family ńkọ́ gbogbo wọn wà dáadáa. àdúpẹ́ ọ̀dànkù ni àyàn sálángá dànkù ni ọ̀dànkù ni ayé rẹ̀ ó dàbí àkàṣe ẹ̀kẹ́ ní máa jọ̀lọ̀ tí wọ́n máa dán bóró torí òróró wọn fi ń dè ayé àwọn wèrè ayé tí wọ́n dàbí àkàṣe. Kamo stop ẹ mi like ẹ sọ fún ẹ pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́. wọ́n bínú wọ́n wá dàbí ẹja àrọ̀ tó wà ní omi tí wọ́n ti bá yí báyìí. ẹ wo àti sẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí. ìgbà tí sọ̀rọ̀ yín lánàá pé ó ti dé mo ní bó ṣe déhùn ẹ wò apọ̀ yín lé gan bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ti fẹ́ rí yín sẹ́rí bí ọ̀là àwẹ̀ ṣe máa pọ́n wú ẹ̀ ọlọ́ngbọ́ ẹ̀ pọ́n gan. ẹ bàjẹ́ gbẹ̀nẹ́sàn Síjúọlá mo á ní kí n béèrè pé bí ìgbà wo ni mo lè padà wá. ìgbàkúgbà tó bá fẹ́ wá wò mí ló lè wá náà. kò gbàgbé ìfẹ́ gbègbè mo lè gbàngbà tó bá wù mí. kódà o lè padà wá léni. lálẹ́ yìí. of course. ẹ̀kún bí dàbí ààfin gbogbo ìgbàlọ́ sí àlọ́ sí o ó yẹ kí n padà wá bóyá lẹ́ àmọ́ torí pé mo fẹ́ kọ́ ọmọ pọ̀ padà sílùú mo fẹ́ lọ bọ́ sá ọ̀gẹ̀dẹ̀ kí n sì bọ́ tó ọ̀gbàgbé àwùsá. àwùsá ṣebí yẹn ni àsálà. àsálà. ẹ wo ẹ má bínú ṣe ẹ má lá àgbáyún. èwo làgbáyún. ẹ dàgbáyún mọ àgbáyún fi máa ń mú kọ ni tẹ bá dànù ẹ̀kọ tẹ bá bu síbì kan yóò sì máa dùn yìnyín ṣe wá ẹ jẹ sunsun. esusun gbogbo nǹkan tẹ bá kó wà ní máa jẹ. gbogbo ẹ lọ jẹ má wà jẹun wa má lónìí jẹ ọdọ la mo fẹ́ lọ ṣe gbogbo ètò pé mo jẹ ọkọ nífẹ̀ẹ́ mi náà orí mi ń gẹ́ sára mi pẹ́pẹ́ orí mi ń yí ẹjọ́ tí mo lè rí kan sí kí n tó lọ. kí ló wá. jẹ mọ mẹlẹ lọlẹ. ọ̀rẹ́ mi di mọ mi. orí ẹ burú ilé ṣe dé lórí. ẹ ṣe gan. Kamo. Síjú ọjọ́ mi lójú o láti odidi Èkó pẹ̀lú àwọn èèyàn ńláńlá tó ń bá ṣe ní odidi Èkó wá dé wá ń bárò àwọn kàmúrà dáradára òun bá wọn ṣe àwọn èèyàn òfò òun bá wọn ṣe. wọn náà ó yẹ kó jáwọ́ lápò tí ó yọ kó gbómi lákaná òun bú àwọn ọkùnrin ẹjọ́ wá ń ta òun síra kò make any sense àti pé ṣé Kamo kì í ṣe èèyàn ni èèyàn ní náà. àwọn èèyàn dáradára tí ò sẹ́ni tó jọ wọ́n lójú kódà gan ọba àlùgùn ò jọ wọ́n lójú bọ́ ti wà. wo má wọrí ọ̀rẹ́ tèmi ní Kamo mi lè ní mi bá ṣọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ àti kékeré àti gba ewé kí ni jọ ní ṣókó ọlọmọ bá mi ṣe nǹkan tó ń bá mi ṣe jáde. nìkẹ́nẹ̀ àwọn olórí ibú ẹ̀dá àwọn òfu èèyàn. Síjúọlá ṣé gbogbo tí mò ń sọ wò yí ọ ni. kò yé mi o kò yé mi rárá. aláwọ̀ eré òṣùpá tẹ́ǹtẹ́ ṣùwé tá a wọ́n ṣe ń gbà náà lọ ṣé o ti gbàgbé ni. mo rántí eré ọmọdé ni gbogbo yẹn. bó ló ṣe pè é ò lè rí ọmọdé. Síjúọlá kì í ṣeré ọmọdé bó ló ṣe pé gbogbo ògbìyànjú ìfẹ́ mi bó ló ṣe pè é ò lè rí ọmọdé. táwọn èèyàn rí mi gẹ́gẹ́ bí afàkókò ṣòfò tí ọmọ ti ń ṣe wọ́n ní mo mọ tí mò ń ṣe pé fẹ́ mi tó rè gbèrè òkun tó rè gbèrè ọ̀sà bó bá dọjọ́ kan náà yọ padà wálé bí mo ṣe dé àyìn lánàá tí mo fojú mi rí ọ báyìí látà náà ǹjẹ́ nǹkan kan inú mi kàn ń dùn ni. Kamo ó dẹ̀ ń jẹ́ kẹ́rin máa pa mí nínú ìwọ ń dúró de èmi láti jọjọ́ ò rí ẹni tó lè fẹ́ àbí wọn ò fẹ́ fẹ́ ẹ nítorí gbogbo ìwà ìpátá tó ń hù. àìmọ̀ iye ọmọge níwọ̀n bíi kí n jáde orí wọn èmi sọ fún wọn pé mò ń dúró de fẹ́ mi nì pé ó bá dọjọ́ kan tó o bá dé kí n má wàá dàbí ọ̀dà. Kamo stop it ta ni fẹ́ èmi sì wọ̀ wò náà kí ló rò débẹ̀ wò wá Kamo igi imú ó jìnnà sórí èmi àti àsín level kan náà. ìyá mi rẹ tán bá rí mi ọkọ ọmọ wọn náà máa pè mí bẹ́ẹ̀ náà ní bọ́ gba wájú tàwa kọjá àbáwọn òbí rẹ kọjá àbí ìyá mi ló gbá àárín kọjá wọ́n ní àwọn gbadé àwọn àna àwọn kọjá gbogbo oyún náà. Kamo stop ẹ jàre
ó sọ fún mi sí pé torí pé mọ̀mísì tèmi máa ń pè ẹ́ ní ọkọ ọmọ àwọn màmá tiẹ̀ náà ń pè mí ní ìyàwó ọmọ àwọn so torí náà kọ́ èmi àti ẹ gbọ́dọ̀ fẹ́ra wa rubbish wo wá jẹ́ kí n sọ kinní kan fún ẹ sórí òkú mi tí kò lè mí mọ́ kò lè fẹ́ àlàyé ẹ yes igi mú jìnnà sórí Kamo ọ̀rọ̀ tó dẹ̀ sọ́dẹ̀ irritate mi. bójú bá fara balẹ̀ yóò rí mu pété wàhálà mi ó gbé àwọn èèyàn fi yọ mí. stop it o ti provoke mi o irú rubbish wo ló ń sọ yẹn kí ló rò dé gbogbo level yẹn èmi àti wọ èmi àti ẹ ànákú mi ò lè fàlàyé ẹ gbọ́ dáadáa kó láì tí ẹ Kamo tẹ máa lọ kí ló fa gbọ́ rubbish. Remi o ṣeun kódà iṣẹ́ ni gbogbo rẹ̀ báyìí ó ṣe rẹ́gímọ̀ ńlá ni o ṣeun àbí bíi pé wọ́n bí mọ́ mi. kò ṣe ní wàá ṣe rẹ́gímọ̀ ẹ̀ la ṣé mi ò ní mọ nǹkan tó máa fi tẹ̀ ni. wo bọ̀bọ̀ yìí dìde kó máa lọ lẹ́yìn dìde bí ṣe ń bẹ sọ yẹn kó get out dìde á lè jẹ eré ẹsẹ̀ mi báyìí mọ́ láyé nonsense. Ẹ dákun ẹ pàṣẹ lọ fún mi. ó ṣe rẹ́gímọ̀ ọ̀la ìwọ ó ṣe rẹ́gímọ̀ ọ̀la àti àwọn tọrọ aṣọ wọ àwòkọ aṣọ lọ ń wọ aṣọ tí wọ́n kù lẹ́kọ̀ọ́ bóyá láàárẹ̀ lọ́wọ́ ọmọ wọn bọ̀ kásọ wá látẹ̀kọ̀ ọlẹ́sẹ̀ rẹ́gímọ̀ ọ̀la ayéjọ́ ń ṣe yín wọ́n ń dààmú yín ó sì èèyàn. gbogbo nǹkan tó wà láàrin wa ojú bẹ́ẹ̀ yẹn náà lọ láti ìgbà kékeré nìyẹn kò sí nǹkan kan míì láàrin mi àti Kamo kábíyèsí èmi sí Kamo. èyí tó sọ kalẹ̀ olómú jápètè bẹ́ẹ̀ yẹn. kò sí kankan nù yẹn kábíyèsí ṣé báwọn èèyàn kàn fi ń dà para kò sí kankan nù yẹn kábíyèsí. ṣó fẹ́ gbọ́ ò tí ì fẹ́ jẹ́wọ́ bóyá tó o bá rí other side of me. Kamo. Mami. Kamo. Mami. Kamo. Ìyá Kamo. Mélòó ni mo pè ẹ́? Mami, kí ni ìtumọ̀ gbogbo ilé? Ẹ̀jẹ̀ èèyàn jẹ tán ẹ̀ tí ìjọ èèyàn fọkún jẹ balẹ̀ ẹlẹ́ẹ̀mélòó lẹ́pẹ̀ mi. O ò lè fọkún jẹ balẹ̀. Òbí tára ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò dá tá a bá wí fún wọn ò ní jẹ́ àsùnmọ́jù. Kamo. Kí ló wà láàrin ìwọ kábíyèsí àti ìyàwó ẹ̀? Kí ló dé tó fi mí lọ́kàn balẹ̀ tó fẹ́ pa mí? Kí ló dàpọ̀ pẹ̀lú kábíyèsí àti lójoojúmọ́ ìwọlé ní ìwọ lọ́la bí ẹkùn àpọ̀kọ̀jẹ ṣó fẹ́ bà tèmi jẹ́ ni? Ariwo yìí ti pọ̀ jù. Ẹlòmíì àmọ́ sọ pé tó ń bá bímọ ẹyọkan ò ní wàhálà ṣòro ọmọ ẹyọkan tiẹ̀ bí ẹgbẹgbẹ̀rún ọmọ ni. Ọkàn mi ò balẹ̀, mi ò ní ìsinmi, mi ò lè sùn. Òru ọ̀gànjọ́ ni mo pè ẹ́ tí mo jí ẹ tí mo ń bẹ sọ̀rọ̀. Ọmọ ẹ̀ mélòó ló ti jẹun lénìí? Kílẹ̀ tó mọ̀ yìí. Ṣó mọ̀? Oyè aago tó ìgbóúnjẹ síwájú gan tó jẹ́ tán. Èmi ò ní ìsinmi, mi ò lè jẹun, mò ń ronú rìn kiri àdúgbò. Wo bí ibi tá a bá dé yìí, máa padà kẹ́rù mi máa sá lọ́nà ìlú yìí ni o. Torí kíni? Torí ti ẹni, torí mi mọ́ tó ń wà láàrin ìwọ àti ìyàwó kábíyèsí. Kí làwọn aráàlú ń wá ẹ kiri fún? Jẹ́wọ́ fún bí èmi mú bí ẹ̀. Ẹ ń wá yín. Nǹkan ní í ṣe wọ́n. Ẹ wò má mi ẹja fìyàn lẹ́ o. Sọ́ọ̀ mi ti yé yín. Ìyàwó ilé kábíyèsí ìyàwó tèmi ni. Kamo. Fọwọ́ bẹnu má jẹ́ kí èèyàn gbọ́. Ìyàwó ilé kábíyèsí wo ni ìyàwó ẹ̀? Èyí wò làbúrò fọ́ bẹnu bẹ̀. Ìgbà wo ló ṣe gbéyàwó? Ebe mo bí ẹ. Màámi mo fẹ́ bí ní ìbéèrè kan. Síjúwọlá nígbà tí ìyá Síjúwọlá tó dolórí ní ìsìgbà ìyá rẹ̀ wà láyé bó náà ṣe máa ń pè mí. A máa níwọ̀ ọkọ ọmọ òun. Ẹ̀yin máa ń pe Síjúwọlá ńgbà náà ẹ máa ń pè níyàwó ọmọ yín. Ìyá tiẹ̀ náà máa ń pè mí lọ́kọ ọmọ àwọn. Sígbà tó wá fi mí lẹ̀ lábúlé tó gba Èkó lọ tó wá padà dé ṣé bí a parí ọ̀rọ̀ fẹ́ wá sígbà náà lọ́nkọ́ láti bẹ̀rẹ̀ ni. Mo dáràn ọmọ ipa mi. Eré ìgbà èwe ló sọdọ̀ tọ́ ṣóòṣà àti ìlàjọṣepọ̀ pẹ̀lú ẹ̀. Eré ìgbà èwe ni kíni? Kamo. Màámi ìgbà èwe bíi ibo sí láti gbà tí Síjúwọlá ti kúrò lábúlé tó ti lọ sẹ́kù sẹ́mi fẹ́ lòmíì ni. Mo dáràn kí ló dé tó fẹ́ lòmíì Kamo? Kí ló dé tó fẹ́ lòmíì? Nítorí pé ìyàwó mi ló ti lọ ó sì ti padà dé kábíyèsí wá lọ́wọ́ ọlọ́fọwọ́ lágbàá lójú. Kábíyèsí wá rò pé àwọn lè ṣe káwọn mú jẹ wọn kò lè jọ́ màámi. Nílẹ̀ Yorùbá
bọ́ba bá gbàyàwó yàn ọba ló lẹ́tọ̀ọ́. lọ́lẹ́tọ̀ọ́. èèyàn kì í gbàyàwó ọba béèyàn bá mú yàwó ọba gan bó bá gùn lé lórí wọ́n máa ń tòṣì ni èèyàn ń fẹ́ yàwó ọba. màámi ìṣèpadà wà dé èsìsì lè jẹ elégbò ní ọgbọ́dọ̀ jẹ́ ṣeṣe ìkọsáàyè yín lọ́dọ̀ tèmi kábíyèsí tó jẹ́ pé ògùn dáràn kan ọ̀tán kábíyèsí tó jẹ́ pé ògùn dáràn kan ọ̀tán ni wọ́n tán wá láwọn ògùn dá mẹ́wàá kábíyèsí tó jẹ́ pé wọ́n sì ní ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ èmi lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n fọwọ́ déyàn láti sì àti tó yẹ pé màámi tẹ́ bá kú òun olè yìí inú ọlá lè máa bọ́ sí táàsìrí yẹn tó bá balẹ̀ gbìí tó rọ́ bí bọ́ǹbù yóò dowó. ojú èèyàn màná ń bí ìbejì tán tẹ̀kùn ẹ̀ pa máma ló wà ń bẹ̀ Kamo bóyá kí n kẹ́rù mi kí n tètè máa wá bí gbà lọ́wọ́ òru ìkílẹ̀ tó mọ́. Níbi tẹ́ ń lọ ọgọ́rùn-ún tó bá mi fà á. ayé Kamo pẹ̀lú ọlọ́run lè jẹ́ ẹ̀rọ rẹ̀ kún àbúrò ní ṣe yín o. èmi àwọn pé ọ̀rọ̀ kábíyèsí kan sọ kábíyèsí lẹ fẹ́ pè mí fún tí mo jẹ tẹ́ẹ̀jẹ̀ fún ọkùnrin jẹ tí mo jẹ báyìí tó wá jẹ́ pé lórí ọ̀rọ̀ yín màá mi kò sọ̀rọ̀ ń bẹ̀. tíjú ọlọ́ọ̀ padà wà ní ilé tí ọmọ bá ń pọn mi tí ọmọ bá ń fọṣọ tí ọmọ gbálẹ̀ tí ọmọ dáná oúnjẹ fún. ta ló máa ṣe ìyá ọkọ ẹ̀. ọlọ́run ní fẹ́ lómi ṣe ẹ̀yin náà ni ìyá Kamo náà ni. kì í ṣe mi. ọ̀dà Kamo ẹ wo tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ ni ẹ má wá àwọn kan tẹ́ fi máa lọ. Kamo ò dé lọ báwọn èèyàn kan ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ Kamo máa ṣàfihàn lẹ̀. lọ́bù. máa kúrò nílùú ilé ni. ẹ̀yin àti ta níbi tẹ́ ń lọ. ẹ̀wọ̀n máa mi ẹja mẹ́jánu kò bí ọ̀rọ̀ yóò darí. ó dìjọ̀gbọ̀n sí gbogbo ìlú o. ó dẹ̀rù jẹjẹ nílẹ̀kílẹ̀ o. àrítàgbìlẹ̀jọ. ẹni òkú wọn Kamo Belemure. No. I can't do this. No. Àfi kí n ronú nǹkan mi. Irọ́. Jẹ́sí. Kamo. kì í ṣe Kamo Rudini ọmọ Belemure. You know you're so cute. You're handsome. Fine. Gbé mọ lẹ́wà. O ṣeun lágboolé wa wọ́n ti nìyí o. Àga báyìí tá a tọ̀ bí ẹ̀kẹ́ ilé ni. Mo fáìn o. Ibi mo fáìn dé ẹ̀gbọ́n máa ba èmi gan fún alára mi. Kí wọ́n jí gbẹ́jọ́ kan. Ọmọ lẹ́wà. And you know I don't understand what this thing you're saying. You just say, I like this mark too. This. Ìlà. Yes. Yóò dáa fún ọ ìran Yorùbá lónìí torí tá a bá sọnù ká lè dára wa mọ̀ pé ọmọ agboolé òsàkùnrin ọmọ Belemure rè ọmọ ọ̀gbàgbárè àtọmọ ìlàjà ńlá bí ń kọlà ńlẹ̀ Yorùbá ọbẹ̀ ẹ̀kẹ́ mi gbígbà gbogbo alákòjọ. Yóò náà sọ yémi náà mọ́ fara mọ́ ó ṣeun ìtọ́rẹ́ ẹ̀yìn àgùnbánirọ̀ wọn lówó ìjọba lẹ̀ ná ẹ̀yìn sáànú ẹ̀ fún yẹn nìkan mo ti ẹ̀rá rí ilé. Let me have a sip. Yeah, I want a sip. Yeah. Mo di. You're so funny. Ètè rẹ̀ gán dùn ju kíní tí mo mú i lọ. Mo jètè kọ́ bàbá àkọ́kọ́. Yeah, Kamo, I've been teaching you some words in English. Which of them can you remember? Talk, come, go. Àwọn ìbò tó ń kọ́ mi. Don't tell me you can't remember any. Ẹnìkan èmi àti ẹnìkan la jọ wà. No, the English. English. Mo rántí I love you. Come on. So, in everything. Ọkàn jókòó lórí ibú kábí ìwọ mọ̀mọ́ ọlọ́pàá tí wàá gbé mọ̀mọ́ ó tọ́nu. Wàhálà ti ṣẹlẹ̀ lé yín. Níbo tó fẹ́ gbọ́?
ọlọ́pàá tí wọ́n gbé mọ́ mi rẹ̀. nísinsìnyí bí ẹ ṣe dé nísìnyí lani kasari wá sọ fún ọ. àwọn ta ni. àwọn ọlọ́pàá tí wọ́n gbé mọ́ mi rẹ̀ ìbọn tó kọ́ dání ó ní wọ́n fi kí. Jessica nígbà máa ní màmá ìmọ̀ rí ọjà sí ìmọ̀ rí ọ. something happen Kamo mọ́mi. What happened? ọlọ́pàá take away lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí. What happened? Police station, what happened? Sísan. Come back. Oh my God, what could have happened? What could have happened now? Kamo. 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 Oh, Kamo. Jessica. Kamo. Bóni. I'm not fine. Kí ló dé? Kí ló ṣe ọ́? You said you were coming back since yesterday. Up till now, I've not seen you. And you expect me to be fine? Yesterday, mommy, station, látàná òun ò fi wọ́n lẹ̀. Mommy mi ò wálé wá sùn. You mean your mother is not back? Wọ́n sì wà ń bẹ̀. Till now? Deceit. The police does not have the right to detain your mother till today. I mean, the police, they do not have the right to keep your mother till this morning. Èmi náà mo sọ sórí tí wọ́n ra wọlé èrò mi ti ń jó lórí omi èèyàn kan lù fún sàlẹ̀ ni kábíyèsí ní ṣiṣẹ́ àtàwọn ìgbìmọ̀ wọ́n sì mọ̀ mí o tí báyìí pé ìyá mi tán mú ló ń ṣe bí ẹ̀pọ́n ká mi lápá kò èmi kànnàkànnà já tó ń tò wíru tó já tán fi ní so kábíyèsí gangan fúnra lára wọn gbogbo ohun ẹnu tó gbìmọ̀ fi bó sàwọn padà fi lọ lè wájú sàmì yín padà fọ gbogbo ẹ̀ lójú pọ̀. Kamo, all these things you're doing like this, sure you know you're the problem. Everything that is happening now, you're the cause. Kí ni ìwọ náà tó ń sọ yìí olómi mọ kọ́ọ̀sì rẹ̀ ṣé sórí tèmi ò burú débi pé n wọ́n sọ pé kán lọ tìyá mi máa gọ ọlọ́pàá kó sùn bẹ́ẹ̀ ni bó mo ṣe kọ́ọ̀sì rẹ̀. Kamo, can I ask you a question? What is it that you bought or the king, the Kabiyesi, bought from you that you're demanding 10 million naira? Má sọ̀rọ̀ bí yín o ọmọ kankan pa rẹ̀ mọ́ mẹ́nu débẹ̀ èmi ò gba 10 million naira lọ́wọ́ Kábíyèsí tó bomi sàn wọ́n lọ́wọ́ nù tó yẹ pé sọ ọmọ ìlú yìí ni ṣé 10 million tẹ́mi fẹ́ gbà lọ́wọ́ Kábíyèsí kò ní tọ́pẹ́ mi àti Kábíyèsí pọ̀ àbẹ́mi ò ní gbà ń gbọ́ lọ́wọ́ Kábíyèsí tó bomi ń gbà lọ́wọ́ wọn tó bomi sàn lọ́wọ́ nù. Kamo, why this, why that? If you're very strong, why are you doing this and doing that? See, listen to me. You have to go to that police station. Whatever is boiling in your heart that is making you for the Kabiyesi, you have to tell the police, so they can resolve it for you. Your mother is in that place till this morning is because of you. The police does not have any business with your mother. They detained her because they want you. So you go there and tell them whatever is disturbing you, whatever is the business between you and the Kabiyesi, so they can resolve it. When you go there, they release your mother. Tí n bá dọ́dọ̀ wọn èyí sọ nǹkan tí tọ́sẹ̀ láàrin mi àti Kábíyèsí èyí sọ fáwọn ọlọ́pàá báwọn ló ṣe dùn sọ tẹ́ bá sọ fáwọn ọlọ́pàá sọ pé 10 million tẹ̀mí ó jáde mọ́ ni kò ní jáde mọ́ ọlọ́pàá tọ́pọ̀ bá sọ fún ọ pé àwọn alágbájá afẹ́ mu ẹ bá bá wa rí o iye kí máa ní ọgbà ọ̀rọ̀ orí rédíò ni ọlọ́pàá lù wá yìí. That 10 million naira you are fighting for is wrong and they can jail you for that. Are you a kidnapper? Did you kidnap anybody that you're asking for ransom? Or did the king send you on an errand that he needs to pay you for? What is he paying you for? Tẹ́mi wá rí tẹ́mi rí mo fẹ́ gbowó rẹ̀ nǹkan ọ̀nà owó ní 10 million tèmi ó ti jáde. Kamo, that fight you're fighting is unjust though. I am telling you now, the best thing for you to do now to free yourself from this hide and seek thing you're doing, running up and down, go to the police station. Jessica, mo jẹ́ pé ogun tó sọ ó ti wúwo jẹ̀mí mi lọ. Lọ́wọ́ wo ló lè ṣe fún mi? Mami mi ò fi kú omi tẹ́wà. Mi ò dùn látàní ìjẹun. Kamo, don't worry. I understand. I'll follow you there. I'll follow you to the police station. Ó tẹ̀lé mi lágbo ọlọ́pàá. I'll follow you to the police station. Ọlọ́run ní jẹ́ ń wọ́ ọtí. Ìwọ ègbò láàlọ́ ní ìsìn. I thought you're strong. You see, all this your attitude will only land you in problem. So you have to stop it.
Jessica gbogbo nǹkan náà kọ́ léèyàn fọwọ́ ẹ̀rọ mu púpọ̀ nu tá a fọwọ́ ẹ̀rọ mu náà lọ bàjẹ́ mọ́lúwẹ̀ lọ́wọ́ á lè díẹ̀ àárọ̀ díẹ̀ la yóò fi bẹ̀rù wa ojúbọ̀rọ̀ ó ṣe gbére nílùú tá a wà yìí kí ló dé pé gbogbo wọn fẹ́ gbé fún mi kàmọ́ ni o kọ̀sọ́ ọmọ náà. Stop all this rubbish attitude to only land you in trouble. Mo ti gbọ́. Let's go. Jessica ò ṣe ọba ń bá wọn sọ̀rọ̀ ọ̀sẹ̀ ọlọ́run rẹ̀ dáwọ́ náà dà bùkátà rẹ̀ o. iṣẹ́ ìjọ torí ọlọ́run ọgọ́ ọlọ́pàá ẹjọ́ Kamo. Kamo. Sórí ibi tó bá mi dé àtàná ni mo ti wà bí ìtàn ni mi lè jáde mi lè ṣe nǹkan mi lè fọ́nú gan mi ìrún pákó. Kamo. Ayé mi ọ̀gẹ́jọ́ ṣàánú mi torí ọlọ́run ọ̀gẹ́jọ́. Kamo. Ẹ wo gbogbo ẹkún tẹ̀ ń sun yìí ní ìsìn ẹ mọ̀ wulẹ̀ sunkún ọlọ́run ní já rọ́rọ̀ ẹkún èmi náà fẹ́ mú kán fi mọ́ ẹ̀yìn nígbà mo sì ti wá fira mi lẹ̀ ní ìsìn ẹ̀yìn ọmọ lọ ilé mi ó sì dùn bí ìgbà tẹ́kọ̀ọ́ ṣẹ̀ṣẹ̀ fojú múmu hàn rèé. Ọ̀gá ẹ ṣàṣàánú mi o ṣé ìṣe pé ọmọ mi ti lọ́dẹ orí. Ṣé pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni sà kò fi hàn yín pé ó lọ́dẹ orí ó dẹ̀ ń sọ olólẹ́rìí àrídájú àbí. Ọ̀gá ọlọ́pàá èmi ti sọ fún kó tó di pé ẹnìkan bá ń mú ìyá mi wá tèmi àti kábíyèsí bá fojú ríra wa báyìí tí mo rí kábíyèsí rí mi bí mo bá lẹ́rìí bí mo bá lẹ́rìí nígbà bá dọ́dọ̀ wọn kábíyèsí náà ń wá èmi bẹ́ẹ̀ mi lèmi wá kábíyèsí bí kábíyèsí náà ń wá mi nígbà bá débẹ̀ àdémi èmi fẹ́ fojú kan kábíyèsí. Kamo. Ìyá mi ẹ máa lọ ilé jàre. Kí n máa lọ ilé ọmọ ẹjọ́ kan kí n filẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n kí n máa lọ ilé. Tó bá ti fojú kọ kábíyèsí àbí. Bẹ́ẹ̀ni. Okay officer take him away. ẹjọ́ ọgọlọmọdé ló ń ṣe. ẹjọ́ orí kábíyèsí kò sí wàhálà. Kamo. Ọ̀gá ẹ ṣàánú nítorí ọlọ́mọ ẹyọ ọkọ ni ẹjọ́. ẹ jẹ́ àṣìṣe wa kò sí wàhálà. àṣírí ń bẹ nínú ayé. yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kàn sánlẹ̀ ọkọ yọkẹ. Kamo àṣewọ̀n kìíní burúkú yìí ọlọ́pàá lè mú ọ déwájú wa ní ìkọ́ ọkọ̀ wa dúró bí òpònú. Ọlọ́mọ tóbi lọ́ba ọmọ dáràn o ntójú rẹ̀ ó rí bó sì wà láàrin ìlú kì í jẹ́ agbádùn kábíyèsí ẹ̀dá kù ẹ̀ mọ́ bínú ọmọ ti fojú wa rí nǹkan ta. Akin kí ni o wá mú ẹranko yìí ṣe láàfin ṣé ààfin òun ni kọ́sítọ́dì yín tó yẹ kó wà ní àbí mo sọ fún ẹ àbí ta ló instruct ẹ pé kó mú wá síbí. Kábíyèsí kò kí ń ṣe ẹjọ́ mi rárá gbogbo bí a ṣe ń try láti interrogate ẹ ó ń insist yìí pé àfi tóun bá fojú kan ojú pẹ̀lú yín àtàwọn olóyè kóun tó sọ̀rọ̀. ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ọ̀daràn tó fẹ́ sọ wájú kábíyèsí ẹ bá má mú wa ọ̀daràn lélẹ́yìí. bàbá olóyè ẹ má pè mí lọ́daràn. ọ̀daràn ni ọ́. èmi ẹ sọ ọ̀daràn ẹ má pè mí lọ́daràn mọ́. yóò bá fọ̀rọ̀ yálà yà ẹ. àti tẹ̀yìn náà. bẹ́ẹ̀ ni. kábíyèsí mi ní bá gbé wọn. bàbá olóyè ẹ má jẹ́ ń ṣe fún yín o sẹ́mi pé mò ń sọ fún yín mo níjọ́ tí ń bá san tí ń bẹ́nu mi àbí wọ́n sọ mo níjọ́ tí ń bá san tí ń bẹ́nu mi tó bá dún gbòò bí ìgbà tí àrà bá ran bọ́ ọwọ́ ni. abẹ́ẹ̀ ni bí ṣe ń gbó bí ajá. ọ̀dà ẹ filẹ̀ wo ọ̀rọ̀ tèmi jẹ ìjà tèmi dojú ọ̀nà kìyà. a pàdé ara wa ẹ̀yin sọ pé kábíyèsí ń wá èmi kábíyèsí ń gbé mi Kamo ọmọ Belemure kábíyèsí rẹ̀ wọn ò lè wá mi kábíyèsí aláṣẹ kejì òrìṣà gangan àwọn gangan lọ́daràn. akóró gbalẹ̀ nù ẹ̀. ẹ̀yin ò ṣe béèrè lọ́wọ́ kábíyèsí pé lọ́jọ́ mo rí àwọn àti àṣàbí alágànná kí ni kábíyèsí ń ṣe lọ́wọ́ pẹ̀lú àṣàbí tí mo fi ń kí wọn wípé ẹbọ fè ẹbọ wọn dà ẹbọ wọn dòdì ọ̀run. ẹbọ yìí ti pé ẹbọ yìí ti gbà
Tanu. Àbíyèsí. Ọ̀yá ẹni kò gbọ́dọ̀ lọ ẹni pẹ́ ni mo. Àbúrò ibo ni ojú méjì ò gbọ́dọ̀ rí. Bẹ́ẹ̀ ni. Ọ̀yá àbíyèsí. Bí o ṣe jẹ́ náà nù. Àmọ́ ẹ wá gbọ́ o. Kí òun kà mọ́ lèmi gbọ́ yìí o. Eléri ibú ọmọ tí ń gbé lu yìí. Bro. Ó sọ pé ojú méjì ò gbọ́dọ̀ rí. Ojú méjì ò gbọ́dọ̀ rí. Ìgbà tẹ́nìkan ti wá rí i, kí ni solution? Ó léwu. Àfihàn orí tata wà yìí lágbára. Ẹ̀rí. Àríò. Ẹ̀rí kí ni? Wo ẹ tó lọ. Ẹ wo ẹ wá gbọ́ ẹ gbọ́ mi dáadáa. Etí mélòó lẹ́ni? Ẹ̀rí kankan. Àrí kankan. Ẹ gbọ́ kankan. Gbọ́ kankan. Kankan gbọ́dọ̀ tẹnu yín jáde o. Ó ti di tó dó bá dé kan. Kò gbọ́dọ̀ ríta o. Ìjọ́kíjọ́ tẹ bá sọ ẹ gbẹ̀yàn yẹn tẹ́jẹ́tẹ́jẹ́ lẹ́gbẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni ká ìkó láyé ẹ̀ máa rù ni. Ẹ gbọ́ kankan. Látọjọ́ náà lọ́hùn irú ẹ̀yin olóyè àtàwọn tó wà nílùú ta ló tún padà fojú rẹ̀ báyìí tó fi rí àṣàbí alágànnà àṣàbí kú ni ọba afẹ́fẹ́ ni bí kábíyèsí ṣe bá alájọṣepọ̀ tán wọ́n pa ni o wọ́n rì mọ́lẹ̀ ni o ó pòórá wọ́n wá ní ọmọ ilé mi nílé tán lé mi látọjọ́ náà tí wọ́n ọ̀bá mi ní kábíyèsí ní kágbẹ̀mí mi sí. kábíyèsí kí ni nǹkan tí mò ń gbọ́ pé ẹ ṣe pẹ̀lú àṣàbí alágànnà àbí torí gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá ni mò ń gbọ́ nínú ilé àbí ṣé kìí ṣe pé bóyá tí mi ń gbàgbọ́ ya kábíyèsí kí ló ló dé ẹ̀yin àti àṣàbí alágànnà papọ̀ kábíyèsí ó tó ní kó tẹ́ sọ fún mi pé fẹ́ lọ ṣe ń bẹ̀ náà kábíyèsí oh my god kábíyèsí disappoint kábíyèsí. olórí ẹ dákun ẹ má bínú ṣé rí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yìí tàwa ìlú mòye lẹ̀ ń rò wọ́n mú tẹ́ ẹ lè ṣe gẹ́gẹ́ bí obìnrin àmọ́ ẹ má ti bínú ọ̀gá wa ọlọ́pàá ọ̀gá akin ẹ dákun ní ọ̀wọ́ àṣẹlẹ̀ sí bàbá wa kábíyèsí báyìí. kábíyèsí máa tẹ̀lé wa lọ sí station láti lọ kọ statement ni. odidi kábíyèsí ó tẹ̀lé ń lọ ságàn yín lọ kọ̀ọ̀kan lẹ̀. bẹ́ẹ̀ni. ẹ tẹ́ bá kọ́ kí ni ó ṣẹlẹ̀. ilé ẹjọ́ yánú. ọdẹ wọn. àbí. ó tiẹ̀ dá bí kábíyèsí ṣe ń lọ sẹ́wọ̀n ẹ̀yin olóyè ọ̀gá ọlọ́pàá bó lèmi ó ṣe wá rí 10 million tèmi gbàǹgbà àti kábíyèsí bá lọ sẹ́wọ̀n. ẹ gbọ́ wèrè. ìwọ náà máa tẹ̀lé kábíyèsí padà sí station láti lọ kọ statement ti tiẹ̀ náà ó dẹ̀ máa tẹ̀lé wọn lọ sí court láti lọ ṣe ìjẹ́rìí. jẹ́ owó tèmi ọ̀wá ní bọ́ọ̀sì mọ́nu ọlọ́pàá. Kìlọ̀ fún ayé o ẹ má tẹ̀sà ejò ìjọ̀gbọ̀n nígbà gbogbo ńlá ń gbé iye ńlá ilé ńlá ẹ tètè gbé ayé ṣàkíyèsí o. Bye.